So Mr. Mohammed, Ẹ kálẹ́, ẹ káàbọ̀. ẹ kálẹ́ o. Ẹ káàbọ̀, Ẹ kálẹ́. à ń gbọ́ yín. Nǹkan tó mi kàn fẹ́ sọ ni wípé mo wá bí báyìí, mo wá bí platform yìí ní ìjẹrin kọ́ nìyẹn, láìpẹ́ ń lo pé 4 days tí mo wá. Tí mo sọ fún yín pé mo fẹ́ lọ gbá research dáadáa pé mo máa padà wá. Ṣé rí platform yìí ẹ fi ń ṣíyàn lójú ni o, because tí èèyàn bá lè, tí platform báyìí bá wà, tó dẹ́ lè ṣíyàn lákàáyé tí ẹ lè da inú rò. Islam ní mi tò dé kọ́ o. Ṣùgbọ́n nígbà tí mo gbọ́ àwọn ètò yìí, mo gbọ́ yín di àárọ̀ ọjọ́ kejì ni o. Mo gbọ́ program tí mi ò lè sùn. Mo gbọ́ di àárọ̀ ọjọ́ kejì ni. Mo wá gbé fún mi, èmi kankan wá béèrè lọ́wọ́ ara mi fúnra mi. Torí mo kọ́kọ́ béèrè lọ́wọ́ Google náà, wípé ẹ̀sìn wo lẹ̀sìn Ọlọ́run gangan, sì sọ pé kò ní ẹ̀sìn. Wípé Ọlọ́run ọba ò lẹ́sìn, pé èèyàn kan ló create àwọn ẹ̀sìn yẹn wá fún wa, àti colonize wa. Mo ní mo right níbẹ̀ yẹn. Mo tún wá gbé fáwọn, mo tún wá béèrè lọ́wọ́ àwọn tó tún jẹ́ àwọn àfáà náà pé ṣé ń gbọ́ mi ṣá? À ń gbọ́ yín gan tààràtààrà ẹni ṣòńlẹ̀. À ń gbọ́ yín network yín nìbọn, à ń gbọ́ yín. Àwọn nǹkan tá a sọ ni pé káwọn èèyàn wá máa ṣe ìwádìí, ẹni wá bá wa fà lóòótọ́, like I think 3 or 4 days ago ó bá wa fà ń bì. So ó wá ní wọn lọ ṣe research fún ara òun. Àti sọ tẹ́lẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn, àṣà àti ìṣe ló ní, oníkálukú ló ní àṣà àti ìṣe ẹ̀. Ẹ̀sìn yìí àdádálẹ̀ ni Muhammadu ló dá Islam lẹ̀ láti máa fi jagun gbalẹ̀. Ó wá fi Allah guide. Kéèyàn kankan sọ pé Ọlọ́run sọ pé báwọn pásítọ̀ ṣe máa ń sọ yẹn, Ọlọ́run sọ pé kí n sọ fún ẹ pé o nǹkan tí Muhammadu ṣe yẹn, báwọn pásítọ̀ yẹn náà kàn lo kinní yẹn, wọ́n kàn fi ń scam àwọn èèyàn ni. The same thing náà ni Muhammadu ṣe. Pé Allah sọ pé kí n sọ fún yín pé Allah sọ pé Jibril sọ pé kí n sọ fún yín pé. Mo wá ń gbá research lórí ẹ̀. Ẹ̀rín nǹkan tó wá bà mí nínú jẹ́ jù ni wípé àwọn afáyẹ tó wá ń padà sọ fún mi, àwọn àdìtò ìwọ̀n tí mo gbọ́ ń báyìí pé Ànábì fẹ́ ọmọ ọdún 6 mi ò dé gbórí láyé mi ò tiẹ̀ gbórí dáadáa. Ó jẹ́ ìbànújẹ́ fún mi gan. Fún orúkọ tí mò ń jẹ́ igan padà wá ń jẹ́ ìbànújẹ́ fún mi. Débi wípé mo padà wá ń wò pé àwọn tó sọ mí lórúkọ yìí, èèyàn kan bọ́ lọ máa sọ nǹkan tí ò dáa ni. Tó ẹ̀kan ṣèwádìí dáadáa. Débi pé mo tó fáwọn afáyẹ láti jẹrin à ń jà bẹ́ẹ̀ dínà ní àjàjà yẹn di alẹ́ ní ẹ̀mọ́ ìpàrọ̀ fún yín o. Because gbogbo tí mo ń padà ń gbọ́ débi pé tí máa bí wọ́n lé question kan, wọ́n á fẹ́ sọ díjà later àwọn míì máa dá mi lóhùn náà pé lóòótọ́ bó ṣe rí nìyẹn, kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, a máa lò bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni. Gbàtẹ́ rí pé nǹkan ò dá sí ní ká máa lò lọ bẹ́ẹ̀, báwo la ṣe máa lo ayé lọ bẹ́ẹ̀? Lóòótọ́ ẹ̀sìn yìí wọ́n bí wa sínú ẹ̀, lóòótọ́ kò yé ọ̀pọ̀lọpọ̀ wa, àkàn lọ́lé kí wà kàn mọ́ kéwù ní ọ̀pọ̀lọpọ̀ yẹn, wọ́n ní ẹ má tu wò, ẹ má ṣe kíní kan wò, ẹ má tu lárúbá kọjá yìí, Ọlọ́run lóhun tóbi, má ṣe ìwádìí tí tóbi ẹ̀. Mo ní ẹbí àlùkò àlùní ká ṣe ìwádìí ayé, ká ṣe ìwádìí ká wá ìmọ̀ kún ìmọ̀. Wọ́n ti bá ti wá mọ̀ kún mọ́ ẹ padà pàdé nǹkan tẹ́ ẹ fẹ́. Ṣé ìwádìí gbogbo nǹkan tó wá kọ́ sí nínú kíní yìí nísìnyí, ṣé nǹkan tó bá lákàyè mu ni? Wọ́n ní èmi tí ń bá ṣe tọ́ni ṣe, èmi ṣe kíní kan. Mo ní ọ̀rọ̀ pé mi bá ṣe tọ́ni ṣe kọ́, kájọ gbó kíní fúnra wa, kájọ gbárísà sí kíní fúnra wa. Wọ́n ìgbà tẹ́ni kọ́kọ́ máa sọ ní òtí ń jẹ́ ẹ̀mí bàbá, ẹ̀mí bàbá ti ń kọ́ ẹ̀kọ́ kọ́, mo ní ọ̀rọ̀ ẹ̀mí bàbá kọ́ mi kọ̀ọ̀kan, ń kọ́ ló kọ́ tí a tó ń lo kọ́ tí a ní. Ẹ̀mí bàbá kọ́ náà kọ́ tí a náà, àwọn kọ́ náà kọ́ Kùránì náà. Àwọn kọ́ náà kọ́ gba àwọn kíní yìí, everybody wájọ ń gbọ́ ni, àjẹjọ́ ń rí, àjẹjọ́ ka nǹkan tó wà níbi kíní yìí. Lóòótọ́ àwọn nǹkan tá a gbọ́ rí, tá a ti gbọ́ rí. Ìgbà táwọn tí technology kan dé tí gbogbo nǹkan ń ṣẹlẹ̀, táwọn tó wà ń tẹ́mọ̀ gbọ́ àwọn ètò ẹ̀mí kan rí pé kíní yìí ń ṣe nǹkan tí ẹ̀ kódà kejì Mùsùlùmí ń ṣe nǹkan tí ẹ̀ kí ẹ̀ ò tiẹ̀ gbà láyè rárá. Kì í ṣe kí ẹ̀ gbà láyè tó bá yẹ pé nǹkan tó wà níwò yẹn bẹ́ẹ̀ bá ló ṣe rí tòótọ́ o, tí ì pé bí àwọn nǹkan mi o, bí àwọn nǹkan tẹ́mi padà rí yìí o, tí mi ì dẹ̀ rí tẹ́lẹ̀. Kì í ṣe nǹkan tí ẹ̀ kí ẹ̀ máa sọ pé yẹn ń ṣe kí ẹ̀ fọkànbalẹ̀ lórí pé èèyàn yẹn máa lọ́jọ́ ọ̀la bí yẹn máa lẹ́yìn. Ìgbẹ̀yìn èèyàn kọ́lọ́run jẹ́ ó dáa ni o, tí ẹ̀ bá lẹ́yìn máa bá lọ bó ṣe bẹ́ẹ̀ o. Débi pé bí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ yẹn fún wọn, ṣé bẹ́ẹ̀ ń gbọ́ mi? À ń gbọ́ yín. Débi pé mo wá bí afá kan léèrè pé mo máa tún gbọ́ nǹkan kan tí ẹran sọ ní Ànábì bá ràkúnmí wọn lọ bá ẹṣin sùn rí ní ojú ogun o. Àfá yẹn ni ó ní pé lóòótọ́ tí mo kí má wò bẹ̀ ló ti ẹ̀ dá. Mo ṣe ẹ̀yin gangan lè ṣe irú ẹ̀, mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ẹ̀yin gangan fúnra yín lè ṣe irú ẹ̀, Ọlọ́run ṣe máa ṣe irú ẹ̀, ṣé òun jẹ́ ẹranko ni? Mo ní dásí mi pé Ànábì ẹranko ni, ṣé bí èèyàn náà pín àtọkọ tí wọ́n sọ fún wa, ṣé wọ́n sọ fún wa pé Ọlọ́run ló ń ṣiṣẹ́ fún ni, ṣé wọ́n sọ pé ọ̀rọ̀ Ọlọ́run ni gbogbo tó bá sọ ni? Lọ́wọ́ ìdá padà ń bá irú nǹkan báyìí nínú ìwé yìí táàdé rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní bó ọkọ̀ tẹ kọ́kọ́ bí pé mo ti ń gbá sáàsì mo ti ń rí kíní, mo bá àwọn kan pàdé lọ́nà láyẹn ni, mo dẹ̀ jọyìn wọn, ṣùgbọ́n wọ́n ní kémi ní ọlọ́gbà sáàsì fúnra mi fẹ́ mo bí arọ́ náà pàbó òótọ́ ni. Mo padà wá rí i pé òótọ́ ni gbogbo nǹkan tó ń sọ pátá, nǹkan tí wá gangan táwa fi ń lẹ̀ táwa ní kò dá aṣọ wa dájú àwọn nǹkan tí wọ́n á gbé wá fún wa lọ. Wọ́n á jẹ́ òye mi pé sẹ́wọ̀n pé tẹ́mi bá ti fi Islam múlẹ̀ èèyàn ti dọ̀tọ̀ Ọlọ́run, tẹ́mi bá ti fi Islam múlẹ̀ àdìsí ní kan pa èèyàn ni, àdìsí òní ní kan pa tó ní mi ò sí ní Haúsá. Èmi àti ẹ̀ńtọ́ rẹ̀ fẹ́ pa mí àjọ para wa ni, tó bá kọ́ra gidi dá nǹkan tó wá sọ tó wá ń para múnú bí mi débi pé ìtọ́ àwọn ètì ẹ̀sìn yẹn sí. Ẹ̀sìn ní Islam tó yẹ bá ti kírun mọ́ kan pa ìwé ní kan pa mí bẹ̀ sí ẹgbẹ́ òkùnkùn ní Islam tó fi máa pa mí, tó máa dá wa lálẹ́ sí mi lọ́rùn. Wọ́n ní ẹ̀sìn mọ̀ pé tó bá kú ẹni tí ó sinmi, mo ní ẹ jẹ́ kí n rán sí gbogbo àdúgbò.
ẹ jẹ́ kí n kú kí n tí n bá kú àjàkálà ọ̀nà pàdé gbogbo tó bá tẹ èmi tó ti kú tó ti bá tiẹ̀ lọ. Alábẹ́ ẹni jọ ń fà alábẹ́ ẹni jọ fọ̀rọ̀ yìí mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yẹn ó jẹ́ òtítọ́ fún mi débi pé mo mọ̀ pé kò sí ọ̀rọ̀ kankan nú ẹ̀. Tí mo tètè kọ́kọ́ béèrè question méjì lọ́wọ́ wọn tó ń sọ fún mi pé òótọ́ ni tí mo tó padà ń béèrè àwọn míì tó sọ pé òótọ́ ni wọ́n sọ pé kí n má ṣe wádìí ẹ̀ o kí n má tu o tó ti bá ti tu mi ní fẹ́ sẹ́sìn Islam mọ́ o máa wá wà ní èwo ni wá kò wà mò ń wá ìtumọ̀ nǹkan tí mò ń ṣe ẹ kí lárúbáwá fún wa ok mo gbọ́ mo gbà tí mo padà wo péjì ms bàbá tí mo padà ń wo mo ń sún bẹ mo ń rí gbogbo tí a bá kírun Yorùbá mo ń wo gbogbo túmọ̀ Yorùbá tá ń kírun ẹni gan pa èmi gan lójú kò ní pé sóòótọ́ ni kí ni ṣá mo tún gbé sọ́dọ̀ àwọn afápẹ́ ẹgbó sí túmọ̀ kí ni sí bó ṣe rí ni wọ́n ní bẹ́ẹ̀ ni ló ṣe rí tó bá yẹ pé bó ṣe rí nìyẹn kò ní mí nìyẹn akọ́ ń dara wàhálà múnú ayé nìyẹn à ń dara wàhálà múnú kò yẹ ká lọ bẹ̀ mọ́ ara wọ́n ní èṣù tí ń jọba lé mi ní èṣù oníjọba èṣù tó ń sọ fún wa pé bàbá ńlá wa gan ni lẹ́yìn sọ pé ń jọba lọ́kàn tèmi wọ́n ní bàbá ńlá wa ni pé èèyàn gan ni pé ó lò ṣẹ̀mí bá lọ́wọ́ ṣe ọmọ ti Saudi tájọ́ yẹn mọ́ ṣetán ni kí ló dé tán jọ́ yẹn mọ́ ṣetán ni wọ́n lóun náà ló lálẹ́ wú Saudi nígbà tó kórun bí lọ́lọ́ lálẹ́ wú lọ́hùn pé òun náà ló ń ṣiṣẹ́ lọ́hùn pé òun náà ló ń da gbogbo ọ̀hún orúkọ pé wọ́n tún pa àtúnlé pa síbi gbogbo ìtàn sọ yẹn rọ ni nǹkan tó wà nínú ìgògògò tó bá yẹ pé bẹ́ẹ̀ ló bá ṣe rí o kò tó yẹ ká gbà nílẹ̀ Yorùbá wa yìí kì í ṣe nǹkan tó yẹ ká gbà kódà inú wa padà ń bí mi débi pé mo padà wá ń regret pé orúkọ mo ti forúkọ mi mo ti ṣe náà mo ti ṣe international passport mo ti ṣe gbogbo nǹkan tí ò ti change mọ́ máa ń wò pé rororo kí ni gbogbo tí kódà kí wọ́n sọ̀yàn ní oògùn lásán ó pè ju kán lọ́sàn ní orúkọ tó pé kí ni lọ níbi nǹkan mo sọ fún wọn pé ní bá dẹ́nìkan tó sálámọ̀ sí mi gan mo lè ṣépè fún tó sọ Yorùbá tó fi Yorùbá kí mi torí gbogbo nǹkan tí mo bá pàdé mo múnú bí mi mo ní gbogbo afárá ńlá yẹn dẹ̀ wà wọ́n dẹ̀ sáwọn náà mọ kíní yìí tó bá mọ̀ wé káwọn náà lè máa tún fáyé náà ló yẹ pé wọ́n ti tún fún atẹ́tẹ́lẹ̀ pé ànábì ṣe nǹkan báyìí o tá padà bá ń gbọ́ lọ́nláìn aláì kò ní dùn mí torí pé wọ́n kàn parọ́ ni ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n kí ọ̀tọ̀ ni nǹkan tó ń tú pé fún wa tá bá fẹ́ túbọ̀ mi wá ni ẹ má tú bẹ́yẹn ẹ má jẹ yẹ̀bẹ̀ yẹn wò Ọlọ́run ò fẹ́ ká yẹ̀bẹ̀ yẹn wò ọ̀rọ̀ lẹ́bẹ̀rẹ̀ Ọlọ́run la pé kí Ọlọ́run máa ní kẹ́ má gbé tí àkànwò kẹ́ má yẹ tí àkànwò láti gbé tí àyẹ̀wò ń ṣe nǹkan tí ìyẹn lè tẹ̀lé nìyẹn wọ́n ní ẹ tó bá ti rí bẹ́ẹ̀ èmi ti di ọmọ èṣù nìyẹn mo ti di kíndé kan nìyẹn ní tí bá di ọmọ èṣù kí n di ọmọ èṣù o ní nǹkan tí mo ti kájọra wọlé àjọ máa fa ni o kò sí nǹkan tẹ́nìkan bẹ́ẹ̀ ṣe nǹkan tó rí mi ò sí ilé Haúsá dé mi kẹ́ni sọ pé àmì Islam mọ́ kan pa mí àbí mi ṣẹ̀ṣẹ̀ rí àkàn mo bá nọ́bì kan pa mí níbi tó kọ́kọ́ dùn mí tí mo kọ́kọ́ ń jẹ́ pé èmi tí ẹkọ́ máa ń wò lọ́rọ̀ yìí ìfẹ́ tẹ́lẹ̀ ni tí wọ́n sọ pé ẹni tó bá ti sọ̀kò mọ́ Káàbà wọ́n pa àwọn obìnrin tó bá ti bú òun Islam wọ́n pa ẹni tí yóò bá nífẹ̀ẹ́ òun tó ń sọ̀rọ̀ òun láì dá ibi kí tí bá ti mọ mo ní gbogbo àdìsí yẹn náà sí ẹ kó rí bẹ́ẹ̀ sí àwọn tó kọ kìíní ìṣojú wọn sí wọn mọ̀ pé ìwé máa délẹ̀ Yorùbá ni tí wọ́n wá kọ dáadáa sáà náà yàrá tí wọ́n mọ̀ pé ìwé máa délé ni tí ẹ kàn lè mọ̀ pé ìwé máa délẹ̀ Yorùbá náà àwọn tó máa kọ kọ yìí àwọn gangan àwọn kan tó kọ gan wọn fẹ́ kó kọjá ló wọn nìyẹn bíkọ́ tó máa ń kó máa débi nìkan ẹ̀ kàn kọ bó nǹkan báyìí sí nǹkan ẹ̀sìn tẹ̀pẹ́lẹ́ sí Ọlọ́run tẹ̀gílì kẹ̀mọ́ orúkọ Ọlọ́run ẹ máa ń parọ́ fún wa pé bó ṣe rí tí ò dé wá rí bẹ́ẹ̀ sí gbogbo àṣetẹ́mi wa mọ̀ ìsìn gbogbo yẹn padà wá mọ̀ ṣé àní máa bára wa jà nínú wa gan ni máa bí abára ẹni tó pẹ̀lẹ́ láfàgùn sórí ọ̀nà máa padà bí wọ́n ní òun ló jẹ́ pé nìyẹn pé kéèyàn máa tú Kùránì lọ bí tó yẹ kéèyàn ò tú lọ kéèyàn máa tú ẹ̀sìn lọ bí tó yẹ kéèyàn ò tú lọ téèyàn bá ti ń tú lọ bí tó yẹ kéèyàn ò tú lọ yẹn máa rí gbogbo tó yẹ kéèyàn ò rí bẹ́ẹ̀ ni mo ní tó bá mọ̀ bẹ́ẹ̀ kò yẹ kán kọ́ wa kò yẹ kán ọdẹ kàdísì gbogbo àwọn sẹ́yìn Buhari sẹ́yìn mùsùlùmí mo ń sọ fún ẹni tó jẹ́ ìmáàmù mi pé sẹ́yìn Buhari bó ṣe wà yẹn tó ń bá tu mo náà àwọn ọmọ yìí tó ń lọ sí madrasa tó ń lọ sí ilé kí o madrasa tí ń bá ka sẹ́yìn Buhari fún tí mo sọ tó mọ ẹ̀gbọ́n tó wà nínú fún àwọn ọmọ yìí máa yé tìyàn rẹ̀ ní lọlé kan ọ̀dẹ́ ní ṣe ẹ̀sìn yẹn sáà mọ̀ wọ́n ní kí má ṣe bẹ́ẹ̀ kí má jẹ́ káwọn ọmọ mi súnmọ́ mi káwọn àwọn súnmọ́ mi mọ́ nìyẹn mo ní ó tọ́ ni ẹ̀yin náà ká kí ni ẹ̀ fáwọn ọmọ ìkẹ́ kó yá àwọn yìí pé nǹkan tó wà nínú kí ni irọ́ ni wọn kọ́ kí ti wọ́n sí ilẹ̀ yẹn sọ́tà ń lò lọ yé ojú ti là ayé àtijọ́ ni wọ́n ń lo là ń lo kan ó dìde nísìnyí ojú ti là nǹkan tó gbé fún wọn gbà kan tí ò bá ti wúlò méje ká pátì ẹnìkan máa parọ́ fẹ́nìkan kan mọ́ pé ọ̀nà mi là ń gbé máa parọ́ máa bàbá ńlá wa pàmò àbálá wa sì bọ́ tí ò dá mí ìwà ń tẹ́ mú wá fún àwọn gan òun ni ṣe òun ni ò dá kò jẹ́ bí àtàfà ọ̀rọ̀ yẹn fáfà ti débi pé mo sọ pé tí n bá ti dọ́dọ̀ ní bá padà lọ́rẹ̀ láti bá délé pé àbálàbálà gbẹ̀gbẹ̀ má bínú tí mo sọ̀rọ̀ sí ń jọ yẹn torí kò sẹ́ni tí ó kọ́kọ́ wọ péjì yìí ẹ bá kọ́ ń sọ nǹkan báyìí tó bá pàdé gan bí kò pààyàn ló máa fẹ́ sẹ́yìn torí ẹni tẹ́sí bá wọlé jẹ́ àti fílẹ̀ wàhálà ni o ẹ̀sìn Islam dàbí pé kí wọ́n kó àkọ́pù síyàn lọ́wọ́ kí wọ́n dé pa àti fílẹ̀ àfi tẹ́ni yẹn náà bá gbásàsì fún rẹ̀ dáadáa tó wọ àwọn kíní yẹn pé aṣóòtọ́ ní kíní nìkan ló lè fi Islam lẹ̀ Islam ṣòro àti fílẹ̀ o ó ṣòro o èsì nǹkan tẹ́ nǹkan lè fílẹ̀ ní rọrùn o torí wọ́n bí wa sínú ẹ̀ ọ̀tọ̀ rẹ̀ nìkan tó fi gbé wọlé màtán bí wa ọ̀tọ̀ nìkan tó ń sọ bàtà àdè wá dàgbà táwa ń padà ń rí gbogbo àwọn olè báyìí nísìn ọwọ́ àdè àti fílẹ̀ torí ó le láti fílẹ̀ nígbà tí wọ́n sọ pé yẹn ọba kẹ́tẹ́kẹ́tẹ́ sùn lójú ogun wọ́n dẹ̀ sọ pé kí wọ́n má jẹ ẹran yẹn níbẹ̀ kí wọ́n tá sí lódì kejì kàtí nípa àwọn Fúlàní náà ṣe bí wọ́n bó ìṣẹ̀lẹ̀ ń ṣe àwọn Fúlàní àwọn ń ṣe náà máa kiri kó ń ṣe wọ́n lẹ́yìn ọba ọmọ ọdún mẹ́fà sùn ẹni tó tún wá bá sùn ọmọ ọdún mẹ́fà ẹni tó fẹ́ lọ́mọ ọdún mẹ́fà tó bá sùn ọmọ ọdún mẹ́sàn kò tún wá ẹni ìwà bímọ mo ní ṣe ìrọ̀ ẹni láti fi ń tọrọ wọ́n tún ní wọ́n dé Mẹ́kà náà wọn ò rí ìdílé wọn Mẹ́kà gbogbo àwọn tó lọ Mẹ́kà ojú débẹ̀ wọn tó lọ bẹ̀ wọ́n ní wọn kì í fi ìdílé wọn hàn
kò sí ìdílé ńbẹ̀ báwo lẹ́yìn tí máa wà tí ò ní ní ìdílé àwọn tí wọ́n ń bèbà yìí ní ìdílé náà tí a bá fẹ́ débi tí wọ́n tó gun ìdílé àwọn Ògún mú àwọn yẹn ní ìdílé tí a bá fẹ́ dé ìdílé Èṣù àwọn yẹn ní ìdílé kí ló dé tẹ́ ń sìn ò ní ìdílé tó jẹjẹ èèyàn tó wọ́n bí ni kí ló dé tí wọ́n ń wá fún wa kọ́ mọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ gan kọ́ mọ̀ pé wọ́n ń wá wọ́n ní ó ní ìdílé kíní kan sí mi débẹ̀ lóòótọ́ mi débẹ̀ ṣùgbọ́n rìsáàsì tá à ń gbá òní ìdílé àwọn tẹ́lẹ̀ lọ́bẹ̀ tó ń bọ̀ ní kò ní ìdílé kí láwọn ń jára wa láàmú fún táwọn fi ẹ̀sìn pákàlẹ́kì táwọn fi ń fúnra wa lọ́rùn èmi sọ fún wọn náà gbèsè àmúnú wàhálà tó máa gbèsè rí àwòlè mi ń wà náà àwọn tí àjọ fèsì ẹ̀ wípé nbo ibikíbi tí ẹ bá fẹ́ gbà wọlé báyìí èmi gan wá dìde tán pé àjọ já ni pé kò sí nǹkan tó fẹ́ jẹ́sẹ̀ rí à ní nǹkan tá a gbọ́ yìí ní nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́ ibọ̀dì rí tá à ń gbọ́ tó ń dẹ̀ kọ sínú ìṣẹ̀lẹ̀ àti èyí òfin ìlú wa ẹ bá gbé wá fún wa pé ká tẹ̀ ní tipátipá mo lé mi ò lè ṣe irú ẹ̀ mọ́ irun mo lè má kí mo dẹ̀ lè kí mi nítorí ayọ̀ ajẹ́ mo ti mọ́ wa lára ṣùgbọ́n díẹ̀ ni torí kò ń kí sí àti fílẹ̀ wọ́n máa dọ̀tá ni o tẹ́ bá lè fẹ́ fi Islam lè náà yẹn tẹ́ ń gbé láàrin ẹ̀yìn àwọn Islam àwọn máa wò bí ọ̀tá ni àwọn máa wò bí ẹlẹ́mì bí kí abú ṣèyàn bí kí wàhálà ṣẹlẹ̀ fihàn ní ọmọ máa wò pé wọ́n wá lọ́lọ́run mo ní kò dẹ̀ sẹ́nìkan tó fẹ́ fi ṣèkà fún yàn èèyàn náà ní kí Ọlọ́run ò ní ṣe kankan fún yàn nígbà tí mo tètè wá lọ gbọ́ péjì MS Baba tó sọ̀rọ̀ kan bì kan pé paracetamol 10 naira ó lágbàjá láàlọ́ nígbà wájú kò máa tún orí yẹn rò pé torí bá máa ń fọ mi tí wọ́n máa lo oògùn ó máa lọ sí ní bá bí Ọlọ́run torí bá ń fọ mi sí orí òlò báyìí yóò kulẹ̀ kú ni o ṣé ń gbọ́ mi ṣá ṣé ń gbọ́ mi. gbogbo àgbáyé ń gbọ́ yín. mo ní torí bá ń fọyàn téèyàn bá lo oògùn orí máa lọ ṣùgbọ́n tí n bá lọ kéèké aláàánú lé ikú èèyàn fi kú ṣeré nìyẹn o mo kàn ń rò ibi pé mi gan fúnra mi ò lè sùn torí ẹ̀sìn yẹn ó ti wọ̀ mí lára ibi pé mo kọ́ sọ fún àwọn ọmọ mi ẹ kọ́kọ́ stop lè pé wọn ní kí ló ṣẹlẹ̀ mi tiẹ̀ tí sọ̀rọ̀ gbogbo torí mi inú kan tiẹ̀ kàn ń bí mi ni inú kan báyìí wà nù tíra ni mi ò rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú kan báyìí àwọn àdìsí tẹ́lẹ̀ láàárín ó wá dàbí ká ní pé bóyá bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ yẹn bí pé àdìsí tí ẹ̀yin mú wá yẹn bí pé ó ẹ̀ṣẹ̀ dọ́fẹ́ dé inú àwọn ètè yẹn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí yẹn ń wò ó dẹ̀ bí pé ó ẹ̀ṣẹ̀ dọ́fẹ́ débẹ̀ bí pé àwọn ọ̀rọ̀ tí yẹn ò gbọ́ rí ó wá ń ṣèyàn létí bákan wákùn gbà ṣé kí n ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní èèyàn orí àwọn ọmọ mi kọ́kọ́ stop lọlé kéwú náà kò sí nǹkan tó fẹ́ wọ́n ní lórí ṣá kọ́kọ́ stop náà ká kọ́kọ́ mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ náà wọ́n yẹ gbọ́ gbogbo àwọn afáàní tó ó ṣe kíní kan ó ṣe bá kan kò nífẹ̀ẹ́ àwọn afáàmọ́ ni ó fẹ́ dọ̀tá àwọn afáàní kíní kan tó bá yẹ kíní kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan tó bọ̀ dé òkè tí ló gbà tó bá jẹ́ pé nǹkan tó wà nínú ìtàjọ́ fojú rí ni làbí ló ń ṣe tí ì ṣe nǹkan míì o kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan míì nìyẹn ṣùgbọ́n wí kò wúlò fún wa àwọn ní ẹ ṣe ń gbà tó táwọn bá gbé wá ń gbà yẹn ṣé kò wúlò ní ebi sínú ìṣẹ́ wúlò mọ́ kò wúlò mọ́ ń gbà yẹn náà wọ́n rà pé àwọn bàbá tó gbà wé yìí wọn ò mọ̀ ń pa ẹ̀ ní wọ́n bá mọ̀ ń pa ẹ̀ wọ́n nílò wé yìí irọ́ náà pa ló fi gbé wé yìí wọlé torí wọn ṣẹ̀ṣẹ̀ kọ wé yìí ti wà tipẹ́ bóyá ti wà tipẹ́ wẹ̀ kán ti rí ìtumọ̀ ẹ̀ torí pé wọn mọ̀ ìtumọ̀ ẹ̀ ní èdè lárúbáwò èdè lédè èdè àmọye tó ṣèdè mo lè sọ Haúsá mo lè sọ tápà kí n wá ní mo sọ tápà nísìnyí pé mo sọ Haúsá mo sọ tápà kí wọn máa fi sọ pé bàbá ńlá mi ò dáa ìtumọ̀ òun wé yẹn nìyẹn o ìtumọ̀ ẹ̀ nìyẹn mo ní ìtumọ̀ ẹ̀ lọ́dọ̀ tèmi o pé ṣe èdè lárúbáwá tí ò ní mi náà lárúbáwá gùn nífẹ̀ẹ́ wa ibà máa ń rí gbogbo ìròyìn wọn bá máa ń rí gbogbo nǹkan wọn lọ́wọ́ tó ń ṣe àwọn tí ò nífẹ̀ẹ́ wa táwa nífẹ̀ẹ́ wọn táwa ń gbé wọn lórí ju àwọn baba ńlá tiwa lọ́nbí wọn bá ní ẹwọn èṣù ní ẹkíní kankan ní àfàrọ̀ tílẹ̀ bí ní ìbọn fi sùn ní ìmọ̀ àtàwọn ìta afáfá tẹ́mi jọyìn wọn níbo ní gbọ́ kínní kí ló dé àwọn olóṣèlú láàkàyà àwọn olóṣèlú àwọn kọ́ló ẹ̀yìn ẹ̀ lọ ká ẹ̀ go through ẹ̀ tẹ́ ẹ̀ bá lọ ẹ̀ lọ sọ̀rọ̀ ẹ̀ lọ wọ page MS Baba kẹ́ lọ gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ bá ní ẹ̀ táàgì wọn wọn á tún sọ̀tò mọ̀ nǹkan tẹ́ bá rí fún yín gbogbo àwọn kéwú tá ń ké tá ń jókòó tá ń sẹ́ni wọ́n ní kò sí nǹkan kan nínú èdè para rí pé irọ́ ni kò sí nǹkan kan èmi mùsùlùmí ni mímú kírun mo ṣe everything ṣùgbọ́n tí wàá jẹrin yẹn báyìí inú mi ò tiẹ̀ balance mọ́ inú mi ò balance mọ́ torí ó ń dà mí lọ́pọ̀ lọ́rọ́ ni kí n má parọ́ fún yín ó ń dà mí lọ́pọ̀ lọ́rọ́ because mo sì mú ẹ̀sà yẹn lọ ni ẹ ṣe gbọ́n sa. Alright, Mr. Mohammed mo tiẹ̀ ọkọ̀ bá yín yọ̀ because kò easy kéèyàn tó lè dájú kòkó tó lè dàrò níbẹ̀ yìí sọ pé ẹ̀sìn yẹn ó ti wọra bọ̀ kò sí bóyá fẹ́ jẹ́ èèyàn máa gbé kúrò lára náà ni torí ọjọ́ ọ̀la wa ló ṣe kókó tẹ́ bá wo ìwé yẹn rí i pé ẹ̀pa wọn gbé ẹ̀sìn yẹn wá láti wá fi jà wá lógun ni so conquest tool ni àwọn Fúlàní ń lò láti fi pa wá kí wọ́n bímọ rẹpẹtẹ kán pọ̀ jù wá lọ kán lè overthrow wa kán lè gbalẹ̀ wa nǹkan tó torí ẹ̀ gbé wá nìyẹn irun kíkí tẹ̀dẹ̀ ń kí yẹn ẹ kàn ń ṣe exercise lásán ni àlá tẹ́ ń foríbalẹ̀ fún ṣìgì èrè lásán ni orúkọ yín tẹ́tí wáyé tí wọ́n pè fi sínú international passport yìí mi ò mọ bẹ́ẹ̀ yìí fẹ́ ṣe ẹni láti change ẹ̀ ìdí ni pé ní gbogbo àgbáyé ń sìn wọ́n ti kọ̀yìn sí Islam yẹn wọ́n ti mọ̀ pé ẹ̀sìn fún àwọn ẹni òfò ni àwọn adàlúrú ló ń ṣẹ̀sìn yẹn tí wọ́n bá ní kinní kan ṣẹlẹ̀ ń bí yàn báyàn bí yàn dáná sún yàn bí wọ́n ṣe kinní kan bí àwọn mùsùlùmí yẹn lẹ́ máa bá ń bẹ̀ so àwọn òyìnbó yẹn gan sìn nǹkan tó fún yàn vista wọ́n máa tanná sí orúkọ yẹn pé orúkọ àwọn lárúbáwá ni ó ti indicate pé ẹni yìí mùsùlùmí ni ṣe understand gbogbo ìran kọ̀ọ̀kan ló ní àṣà àti ṣe wọn ló ní orúkọ wọn ló ní èdè wọn ló ní ìmúra wọn ló ní ìrísí wọn so Islam àṣà àti ṣe Arab ni àwọn orúkọ tẹ́ ń rí àwọn orúkọ Arab ni Quran Arabic
àwọn Arab ló ní. So àwọn dẹ̀ wọ́n pé inú ìwé yẹn àwọn tó bá tẹ̀lé nǹkan tó wà nínú ìwé yẹn kò sí, ó máa ya jàǹdùkú ni, a máa pààyàn ni. You understand? Nǹkan yẹn burú gan. Ẹ̀yin náà wo àwọn nǹkan táwọn èèyàn ń kà lórí irun tí wọn mọ Yorùbá yìí tá a ṣe wà tó àwọn èèyàn wò pé ojúmọ́ tí n bá pòsè làwọn kan máa nínú person náà máa sọ pé ẹ ṣọ́ pé ìtumọ̀ nǹkan tí wọ́n à ń kà lórí irun lélẹ́yìí. Ẹ̀yin náà lọ research náà bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Tó bá ṣeé ṣe bẹ́ẹ̀ sọ pé stop àwọn ọmọ yín lé kéwú yẹn ẹ ti safeguard fúnṣọ àwọn ọmọ yẹn. Nǹkan tó bá ń ṣe lé yín ni kẹ́ ẹ lọ máa ṣe kẹ́ ẹ dẹ̀ ṣiṣẹ́. Ó tán, Ọlọ́run ò lẹ́sìn bẹ́ẹ̀ ṣe sọ. Ẹ̀yin research kí ni ẹ̀sìn Ọlọ́run Olódùmarè. Ọlọ́run ò lẹ́sìn. Ó fún oníkálukú ní àṣà àti ìṣe wọn. Ó fún oníkálukú ní déìtì wọn. Tó pé tẹ́ ẹ bá nídìí nǹkan yẹn lẹ máa rán sí Olódùmarè. Allah ni àwọn ọmọ Lárúbáwá ń gbà lọ́sọ́dọ̀ Olódùmarè. Allah yóò mọ̀ wá rí. Wọ́n kàn gbé wa, wọ́n kàn wá fẹ́ fi sọ wá di ẹni àná ni. So kọ́kàn pa àṣà àti ṣe wa. Ìdí tó fi ń pa orúkọ wa tó ń yí padà sí ti Lárúbáwá nìyẹn o. Wọ́n ti ń fún wa ní ìmúra Lárúbáwá, wọ́n ń fún wa ní èdè Lárúbáwá. Ibi tó bá fi lè gba agbára àwọn mùsùlùmí tó bá gba agbára, èyí tó fi jẹ́ pé English ni wọ́n sọ di pé kí gbogbo wa máa sọ Nàìjíríà, wọ́n á change ẹ̀ kúrò ní English, wọ́n á change ẹ̀ sí Arabic. Bó ṣe báyé wọn jẹ́ ní Egypt yẹn, Morocco, Tunisia, Libya tó gbalẹ̀ wọn, wọ́n compulsory èdè yẹn. Everybody àwa bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọmọ kéékèèké yẹn. Báyìí náà táwọn ọmọ yẹn bá máa dàgbà, Arabic ni àwọn ọmọ yẹn máa gbọ́. So ó ti rọrùn fún àwọn Arab nígbà tí gbogbo yín ti ń sọ Arabic. Wọ́n á ti kó yín mọ́ Arab nation, wọ́n ti gbalẹ̀ yín nìyẹn. Àwọn yẹn máa wá, àwọn yẹn náà tún sneak in wọlé bá wọn Fúlàní yẹn náà ṣe. Àwọn yẹn náà tún máa fẹ́ láàrin yín díẹ̀díẹ̀, wọ́n á tún máa bí àwọn tó funfun díẹ̀díẹ̀, wọ́n máa bí sáàrin yín díẹ̀díẹ̀ 1000 2000 years. Gbogbo ẹ̀ sí pé everybody wọ́n ti clear everybody, wọ́n á pa gbogbo àwọn blacks yẹn. Ní akọ̀nra máa ṣẹlẹ̀ díẹ̀ ẹ kàn máa rí pé àwọn kinní yẹn ń lọ ó lè take 2000 5000 years náà fi sọ pé ayé máa parí. Ayé kankan ò parẹ́, irọ́ ni o. So wọ́n fẹ́ destroy wa totally, kan conquer wa. So ẹ̀sìn yẹn náà wo Muhammadu bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn, kò sí irọ́ ń bẹ̀, fact ni. Nígbà bá sọ fún àwọn àfáwọn ní irọ́ ni, ẹ̀rí pé ńgbà tẹ́ bí wọ́n ní ẹ ó rí bẹ́ẹ̀ pé bọ̀ kẹ́kàn níbi ẹ wá ń bi àfà pé sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀, àfà ní ìgbà tó wọn kì í ṣe ẹran ni Muhammadu nìyẹn náà, ẹran kò ní náà. Gbogbo kíní yẹn wọn ò dẹ̀ sọ. But tẹ́ bá máa ṣe Islam, gbogbo àwọn kíní máa introduce yín díẹ̀díẹ̀, ẹ máa fẹ́ ọmọ kékeré, ọmọ ọdún 6, ọmọ ọdún 7 8 ẹ máa fẹ́ ẹ ní rí bí nǹkan gidi. Ẹ máa wí pé ó normal náà, Muhammadu náà ṣe náà. Ṣẹ́gẹ́ ọkùnrin àtọkùnrin gan máa bára wọn sùn, wọ́n máa pé ó normal náà, Muhammadu náà ṣe náà. Ó gbé okú azan sẹ́nu náà. So díẹ̀ wọ́n máa báyé everybody jẹ́. So nǹkan tí wọ́n fẹ́ fi ẹ̀sìn ṣe. Mo bá yín yọ̀, but ẹ bá lè ṣe gbìyànjú kẹ́ ẹ yí orúkọ yín, kẹ́ ẹ yí padà tó bá ṣe é ṣe. Torí pé orúkọ yẹn tẹ́ bá fẹ́ lọ gba visa, ẹ má yẹ kí n tàn yẹn. Èmi ò rò kọ́ máa fún yín hàn pẹ̀lú orúkọ tẹ́ ń jẹ́ yẹn. Mohammed, orúkọ ọ̀daràn lẹ́ ń jẹ́. Orúkọ ọ̀daràn ni ọ̀bọ yẹn. Wọ́n wá package olórí burúkú, wọ́n package ẹ̀, wọ́n wá paint ẹ̀ ní nǹkan gidi fún wa. Nǹkan táwọn mùsùlùmí àfáà yẹn ṣe ni. Àwọn àfáà yẹn jẹ́ mọ̀ pé irọ́ ni kinní. Wọ́n mọ̀. Ẹbí ní kẹ́yìn àwọn yẹn máa kírun, kó máa gbàwẹ̀, kó máa ṣe irọ́ gbogbo ẹ̀. Irọ́ ni gbogbo ẹ̀. So Mr. Mohammed, mo bá yín yọ̀ ṣẹ̀gẹ̀ tí bá rẹ̀ tó bá tún fẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ̀ lè gbóhùn sórí bí i Mr. Malik àbólówó. Nǹkan tẹ́mi kọ́ ohun tó ti ń dún mi jù ní ẹkún mo tẹ̀ tó wá wo prógáàmù kan lẹ́yìn mẹ́ta tí àwọn nínú àwẹ̀ tá ń gbàwẹ̀ lọ́wọ́ àwọn Saudi dẹ̀ mu omi nínú àwẹ̀ bẹ́ẹ̀ àwọn òdẹ̀ lè mú mi ń bí. Mo wá wò pé kí ni ayé tá ń lò yìí báyìí sí àwọn lè náà mú mi nínú àwẹ̀ yìí tán mú lọ́sàn gangan bẹ́ẹ̀ àwọn òdẹ̀ lè mú mi. Ẹ̀wọ̀n kó wá sí páńpẹ́ gan páńpẹ́ Ọlọ́run nìkan ló lè yọ wá kó ní páńpẹ́ Ìsìlámù lè dé ẹ o. Nǹkan tí mo fẹ́ fi kún nǹkan tí ànábì wa ti sọ fún yín lórí àwọn ọmọ tẹ́ sọ pé ẹ ti ní kan stop lè kéwú, mo tún bá yín yọ̀ lórí ìyẹn náà because gẹ́gẹ́ bí ànábì ms bàbá ṣe sọ, ẹ secure step tẹ́ take yẹn, ẹ secure future àwọn ọmọ yẹn ni because tẹ́ bá jẹ́ kán continue nílé kéwú, nǹkan tí ẹ ṣe research lé lórí yẹn náà náà kọ́ wọn, ẹ gbé wọn ẹ pa wọn tó ṣòwò bá ti kọjá, ẹ má bá àwọn òbí yín tán bá yapa sí Islam, ẹ má bá wọn ṣe, ẹ yàn wọn lódì, tán bá kú ẹ má lọ bẹ̀, ẹ má dọ̀bálẹ̀ fún wọn. Ṣé mọ̀ gbogbo nǹkan tó ń kọ́ àwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn há sórí nìyẹn. So mo bá yín yọ̀ wípé ẹ lè take step yẹn immediately. Ìyẹn náà ò easy because kò yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wípé ilé kéwú wọ́n fi ń ba future àwọn ọmọ wọn jẹ́ ni. So the next thing tẹ́ máa ṣe ò ní pé
tẹ́ ẹ̀ bá tiẹ̀ believe nínú nǹkan tó ń ṣe in terms of spirituality wa ní ilé yín, tẹ́ ẹ̀ tí ì fẹ́ involve ara yín pẹ̀lú yẹn, ẹ wo àwọn ọmọ yẹn dáadáa. Ṣé yín àwọn ọmọ yín ni wọ́n, ẹ wo trait nǹkan tó ń like. Èyí tó bá yẹ pé bóyá ó like electronics nínú ilé tó yẹ pé remote ló máa ń fẹ́ fi ṣeré gbogbo ìgbà, nǹkan bíi fóònù ló máa ń fẹ́ fi ṣeré, ẹ lọ fi síbi tó ti máa kọ́ irú nǹkan tó jọ mọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé yín bí Nàìjíríà ṣe wà yẹn, mi mọ̀ bóyá Nàìjíríà lè wà, bí Nàìjíríà ṣe wà yẹn, àwọn pilot school wà, àwọn engineering technical school wà, ẹ lọ fi síbẹ̀. Tó bá kọ ìwé western education tó lọ school láàárọ̀, bóyá tó bá di ìrọ̀lẹ́, even iṣẹ́ ọwọ́ gan, barbing, tailoring, nǹkan kan, auto mechanic, ó pay ju ilé kéwú yẹn lọ. So nǹkan tí mo fẹ́ fi kún fún yín nìyẹn, time tó ń fi lọ ilé kéwú tẹ́tí stop wọn yẹn, ẹ jẹ́ kán put it into use láti kọ́ technical skills. Ó máa wúlò fún wọn ní ọjọ́ ọ̀la ju ilé kéwú lọ. Ẹ ṣé bàbá wa, congratulations lẹ́ẹ̀kan sí. ẹ ṣe sá ẹ kàn sá inú wa jẹ́ kí tó yìí máa lọ síwájú so o. irun yẹn ò ní láti kí mọ́mọ́ bẹ́ẹ̀ sọ pé àárín wọn lè wà, kò sí nǹkan tó fẹ́ ṣe fún yín, ṣe get nígbà tí èèyàn kàn fà àkókò ẹ̀ ṣòfò ni, ṣe mi mo get. tiẹ̀ mi ò tiẹ̀ ń gbọ́ pọ̀lọpọ̀ wọn àjọ mi àgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ náà ti ń gbowó kí yan ohun tiẹ̀ wọ́n mọ̀ wọ́n ti má bàa lọ gbogbo sáǹsì Mr. má bàa lọ Muhammadu ní ní pé kí tí n bá gbogbo ti yọkú láàrin wọn tí bó bá ṣe bá máa ń yọkú láàrin bẹ̀rẹ̀ wọn bá wọn nìyẹn. fẹ́ kí n yọkú láàrin àwọn tó wọ́n pé wọn máa lùsì àwọn kankan wọn máa lùsì nǹkan tó máa pọ̀ ló ń ṣe wọn tó ń ṣe wá nìyẹn ibi àti ìròyìn bá bọ́ láàrin wa Mr. gbogbo Muhammadu, bí gbogbo nǹkan tó máa fún wa wọn pẹ̀lú yín mo ní ẹ̀ tiẹ̀ ní gbogbo kí ọdún ló mọ́, mo ní kẹ́ má ẹ̀mí wulẹ̀ kánjú. ló ṣe Èyàn ò ń bẹ̀rẹ̀ báyìí, èyàn ò ń bẹ̀rẹ̀ báyìí kó padà. wo ẹ pé kí Ẹ nìyẹn káre move bàbá on kò mi. easy wá táìmù yẹn èèyàn id kò easy táìmù Ẹ tí máa èèyàn kọ́kọ́ fi àwọn máa wá tì wọ́n bó kò easy. ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. Ìgbà tí tèmi náà ṣẹlẹ̀ ńgbà yẹn, ẹ lè kọ́kọ́ máa kí, ẹ máa kọ́kọ́ fẹ́ máa jẹun pọ̀. Ẹ máa rò pé jẹ́ kí tiẹ̀ máa dà pọ̀ jàre, ẹ lè kí Zuri àti Asri papọ̀, kẹ kí Maghrib àti Isha papọ̀. Subuhi ìrun àárọ̀ lè máa late, so tó bá yá ẹ máa pa kankan jẹ, ẹ lè pa àsùbà jẹ, kẹ kí ìrun aago méjì, kẹ pa aago méjì jẹ ńgbà míì, kẹ kí aago mẹ́rin. Tó bá yá ó lè máa jẹ ọ̀kan lè máa kí, tó bá yá ẹ̀kan ní kí mọ́ ni. So ibi tẹ́ ẹ dé yìí mi bá yín dúpẹ́, mo bá yín yọ̀. So èmi ti rí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀, ẹ sọ̀rọ̀ with sincerity ni. So ẹ fúnra yín lẹ máa fi gbogbo ẹ lẹ̀, ó máa yé yín díẹ̀ díẹ̀, eléyìí wọ́n má ó jẹ́ kí tó máa yìí máa clear. lọ torí kò easy o díẹ̀ náà ni díẹ̀ ni because díẹ̀ gbogbo àwọn nǹkan tí mo bá parí yẹn ló tiẹ̀ tó wá ẹ̀wọ̀n káwọn nǹkan mẹ́ta tó máa ń kíyàn láyà tí ẹ pé tí èèyàn bá gbọ́ ìyá kọ́ wò pé òdìbẹ̀ tí èèyàn bá wà lọ bá pàdé nínú nǹkan tí èèyàn gan gbé dání pé ṣé pé àwọn pípò tó ń sọ̀rọ̀ ṣé pé òótọ́ ni ó máa tó wá fún nǹkan tí èèyàn bá tó wá bíyàn méjì mẹ́ta tí èèyàn tó pé ẹni yìí ó máa sòtọ́ bá jẹ́ orí bẹ́ẹ̀ ó máa sòtọ́ bá jẹ́ orí bẹ́ẹ̀ ó máa sòtọ́. Tẹmọ̀ torí pé àwọn yẹn náà tún sọ òótọ́ fún yín ni àwọn ẹlòmíì àwọn àfáà mi máa ní ẹ má dáhùn náà àwọn ọmọ yẹn irọ́ ni wọ́n ń pa ìtukùtù wọ́n ń tu lódìlódì ní ìṣẹ́gẹ̀. So ló fi jẹ́ ayé pé kéèyàn fún ara ẹ̀ anything tẹ bá gbọ́ lẹ́nu wa ẹ̀yin náà ẹ lọ yẹ̀wò fún ara yín bóyá wà la parọ́, torí tẹ bá lọ bá àwọn àfáà wọn máa parọ́ fún yín. So táwa bá ti wò ó fún ara wa à á rí i pé bí kíní ìbòjì rí yẹn. So Mr. Yusuf, ms ló rán mi létí ìsìn. yeah. ms ẹ má bínú, ẹ̀yin lẹ rán mi létí ìsìn nípa nǹkan tẹ́ ẹ sọ yẹn. So nípa wípé àwọn kan wọn ní sòótọ́, so nínú àwọn àfáà tẹ́ bá àwọn àfáà wà tó ẹ sí pé even tẹ́ bá sọ̀rọ̀ wọn ní sọ òótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀. So ó support ọ̀rọ̀ tí mo máa ń sọ. Ẹ kalẹ́ o. À ń gbọ́ yín Mr. Yusuf. Ìyẹn ṣe Yusuf o. Ẹ jọ̀ọ́ ẹ kàn lè fún mi 2 minutes ní kí n contribute nípa ti àdúrà àti ìwúrí yẹn. Just 2 minutes. Okay. In tí ẹ̀gbọ́n Mọ́lẹ̀ sọ lẹ́ẹ̀kan yẹn, he was totally right. Ọmọ Yorùbá ẹ̀ kí ń bẹ̀bẹ̀. Ìhà tí Elédùmarè rẹ̀ kọ sí wa, ìhà ọmọ sí bàbá ni. And ó ti program everything like programmed already. Ìwọ ló mọ̀ bó ṣe wá code tó fi wúre tiẹ̀ sẹ́dọ̀ tiẹ̀. Àmọ́ wúre sẹ́dọ̀ sí wa ni you harvest the blessings to yourself. You understand? That's why àwọn tó kọ́ locate ẹ̀ngbà tó kọ́ discover those things are orishas.
àwọn náà wúre ni torí wọ́n ṣe wúre yẹn ó wúlò fáwa before we have our own civilization before Western came. Nǹkan ṣebí nǹkan ni adìẹ ń jẹ lọ́wọ́ tí àgbàdo kó tó dé. It's what we have something. We have our own way of living our lives before they came through. And we are living fine, healthy than even before. You understand? So all those patterns pé kíní kan ẹrú wọn bẹ̀bẹ̀ fún nǹkan ni. Olówó mi, báńsì báyìí. No, but ọmọ yóò mú nǹkan àbá mi ni. A mú. Olódùmarè ó sì ṣètò rẹ̀ kalẹ̀ fún wa. Then you know how to harvest it to yourself. Ògún wa, ó discover iron fún wa. Ó sì wúlò fún wa dòní before they brought their own civilization. So what are they saying? It's just simple as that. Àmọ́ wúre ni. When you discover it, it will be for your own benefit. Àìbẹ̀bẹ̀, àkẹ́sìn ni wá, àìsọ̀lẹ̀. Wọ́n mọ̀ pé our so connected to our orishas. Ni wọ́n fi lọ́pọ̀lọpọ̀ wọ́n fi disconnect wa with them. Because they know that's where our power lies. You understand? So nígbà tí wọ́n á lo kíní yẹn, wọ́n lo ọgbọ́n àlùkò ni wọ́n fi ṣe gbogbo tán ṣe yẹn. Because they know we believe in spirituality. Nígbà máa wọ̀ bẹ́ ní àná ẹjọ́ yẹn tí ń sọ̀rọ̀ yìí. Ní tí wọ́n ṣe nìyẹn. So later táwa ń béèrè ìbéèrè láre pé ní tó yàtọ̀ ni wọ́n á mú àtàmà. Just simple as that. But fún ẹni tó rèé bá pé nísìn, you balance it yourself. Tí bá ṣe àṣejù gan kí ló kan Yorùbá man pẹ̀lú Arabian àti Christianity. Àṣejù nìyẹn náà. So that's what I need to contribute. All right, ẹ ṣé gan yín náà ti fi Islam múlẹ̀ báyìí. Yìí ti ẹ̀sìn kankan wáyé wáyé Ó máa respect my kárí. ancestors. Ẹ má wọrí, ó máa kárí. Mo ti sọ fáwọn èèyàn pé everything gbogbo kìíní ó máa kárí. Ẹ get. Àwọn tó bá lórí pípé máa kúrò ní Islam, àwọn Fúlàní nìkan ló máa kù. So ẹ má wá gbàgbé ẹ̀yin èèyàn wa bá a ṣe ń fi Islam múlẹ̀, tá a bá a ṣe ń lọ lé nǹkan tó bá ń ṣe ní kẹ́ lọ bá babaláwo, ní kẹ́ lọ tẹ̀fá, nǹkan tó bá ń ṣe ń lé yín ní kẹ́ lọ máa bá wọn ṣe, kẹ́ ẹ dẹ̀ lọ dira. Torí àwọn ará bíi nǹkan tí wọ́n ṣe ní ìgbà wo ẹjọ́ bá mi tẹ̀ sí ṣé 1840 kọ́ ni táwọn Fúlàní yẹn bá wa jagun nígbà yẹn. So kíní yẹn máa ṣe repeat ara ẹ̀. Ìdí nìyẹn wọ́n ti surround gbogbo ilẹ̀ Yorùbá. So nǹkan yẹn ó máa ṣe repeat ara ẹ̀. Má jẹ́ ká parọ́ fúnra wa. So everybody gbọ́dọ̀ wà everybody ti wà guided, ṣe get. So gba àwọn mọ́ṣáláṣí àdúgbò yẹn a sì máa need kí wọ́n wo torí bẹ́ẹ̀ yẹn lọ́ máa kó nǹkan ogun sí láti fi dojú ìjà kọ wá. Mo ti sọ ń bì, mo ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan yín tẹ́ di fi Islam múlẹ̀, ẹ kàn máa ṣeré wọnú mosque kẹ́ lọ máa wo gbogbo àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ nú mosque yẹn, àwọn ibi tán pè ní engine room yẹn, ẹ lọ máa wò kẹ́ lọ wo nǹkan tó kó síbẹ̀ o. Torí tán bá fẹ́ attack ibẹ̀ yẹn lọ́ máa kó irin iṣẹ́ sí. Àti kàńbì náà ó wà ní hadith wípé mosque ó serve as a military base fún wọn láti jagun. So bẹ́ẹ̀ ṣe ń dira àwọn ìlú tó bá yẹ pé kò sí mọ́ṣáláṣí ń bẹ̀ láti sọ pé ó save díẹ̀, tàbí àwọn tó yẹ pé mọ́ṣáláṣí ìwọ tó bá ti mú ẹ tó ṣe pé mọ́ṣáláṣí ti wà ládùúgbò yín, wọ́n ibẹ̀ yẹn ní base ibi tó fẹ́ lò fún yín ládùúgbò yín láti pa gbogbo yín. So ẹ make sure pé ẹ ń wọnú mosque yẹn time to time. Àwọn leaders wa ò mọ nǹkan tó wà nínú Quran àwọn náà ṣe ń fọ̀. So time to time ẹ máa wọnú mosque yẹn, kì í ṣe pé ẹ lọ kírun ẹkọ ẹ ṣílẹ̀kùn yìí kí ló wà nù bí ẹ ṣílẹ̀kùn wá dẹ̀ ṣí ẹ̀yin lẹ nàdúgbò yín ẹ ṣílẹ̀kùn inú ibi tẹ́ pè lẹ́ńjìn rùn yìí kí lẹ kó síbẹ̀ kẹ́ ẹ dẹ̀ wò dáadáa kẹ́ ẹ rí pé òkè ìgbà ọ̀pọ̀lọpọ̀ gba ìbọn àdá ìgò òun ni wọ́n máa ń kó síbẹ̀ ṣẹgẹt. So a ní láti ẹ lọ dírà o, mi ì lè parọ́ fún yín o, tá a bá ní kò ní ṣẹlẹ̀ irọ́ la pa fún ara wa o. So bó ṣe rí pé kí ni yẹn cast wọ́n máa wò pé ọ̀nà wo la fẹ́ gbà next thing ni pé kán sáré wò pé sáré gbé ṣẹ̀ríà wọlé, sáré yan olórí kan tó jẹ́ mùsùlùmí. Ẹ̀rí wọ́n ti ń pariwo Lagos State mùsùlùmí ni amálàfẹ́ o, mùsùlùmí ni wọ́n gbọ́dọ̀ yan as governor. Àwọn tó ti ń yàn láti jọ ìwọ̀n kì í ṣe mùsùlùmí o, ó ní ibi tó ń lọ o. Bó ṣe ń sọ pé àwọn fẹ́ mùsùlùmí Lagos State, lọ́nà àwọn fẹ́ mùsùlùmí lọ́ṣun, lọ́nà àwọn fẹ́ mùsùlùmí ní Ògùn, lọ́nà àwọn fẹ́ mùsùlùmí káàkiri. Wọ́n fẹ́ gba gbogbo kinní yẹn kán lè fi kinní yẹn opportunity yẹn gba ṣẹ̀ríà yẹn kán lè sáré ṣe gbogbo àwọn nǹkan tó fẹ́ ṣe, but kò lè work torójú sí ńlá báyìí. Mo sọ gbà tójú bá ti là dáadáa tí a gba àwọn ọmọ Yorùbá ti jí, a ò lè ní ever dìbò fún èèyàn kan tó identify ara rẹ̀ as a Muslim or as a Christian lórí ilẹ̀ wa. Ìtumọ̀ ẹ̀ ni pé à ń dìbò fún foreigner lórí ilẹ̀ wa. Tọ́wọ́n bá kówó wa lọ sí Jerusalem, wọ́n á kó owó wa lọ sí Saudi,
owó tó yẹ kán fi tún ilẹ̀ wa ṣe wọ́n máa kó lọ sí òkèèrè. Àmọ́ tá a bá ti dìbò fún ọmọ Yorùbá àlàyé kéèyàn kan àtijọ́ ìyá àti ẹ̀ríyàn kókó tiẹ̀ jáde wípé òun fẹ́ contest as governor, òun ò jẹ́ kí n ṣe mùsùlùmí o, òun rẹ́dí láti fi Ògún Ṣàngó búra o, káwá dìbò fún ẹ̀rí pé ó máa tún lù ṣe. Gbogbo àwọn tá a ṣe ń dìbò fún yìí àwọn foreigner ni wọ́n náà, foreigner ni wọ́n. So ẹ̀yin èèyàn wa tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe náà ẹ try kẹ́ tètè bẹ̀rẹ̀ kẹ́ join politics. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti grassroots, láti councillor dé orí chairman, láti bẹ̀rẹ̀ dé orí house of assembly, so láti bẹ̀ wọ senate, láti bẹ̀ wọ governor. So díẹ̀díẹ̀ náà ni ọ díẹ̀díẹ̀ náà ni bọ̀ ẹ jọ ó ti ṣe kókó báyìí. A ò gbọ́dọ̀ kò tiẹ̀ tọ̀nà, especially anybody tó bá tiẹ̀ wá fẹ́ dìbò fún mùsùlùmí kan kò wá ń ṣe bí mùsùlùmí tó jẹ́ bí tabligh, àwọn tí wọn kì í gé tó máa ń gé ṣòkòtò wọn yẹn Boko Haram nìyẹn. Ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ lajú o, tẹ́ ẹ bá lọ ṣe mistake lásán, sọ ẹ má dìbò fún wọn. tẹ́ ẹ bá lọ ṣe mistake lásán you will find yourself to blame o. Wọ́n máa kó àwọn jàǹdùkú wọlé o, ṣe get. So ẹ jẹ́ everybody ẹ ká jí. Ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn apààyàn ni àjẹmú wá pẹ̀lẹ́ rí, kò sáàfà tó lè sọ pé kò rí bẹ́ẹ̀. So gẹ́lẹ́ bó ṣe rí nìyẹn. Tí Muhammadu bá jòjìṣẹ́ Ọlọ́run, àwọn tí wọ́n ṣe Islam yẹn nǹkan kan á ṣe wọ́n, á wá fi ìwòsàn sí ọwọ́ Muhammadu á wá máa wò wọ́n sàn bó ṣe yẹ kó rí nìyẹn. Kò ṣe pé kó gbé dàlé lọ́wọ́ kó wá máa ní ọtí pa mí láṣẹ pé kí n máa gbógun ti àwọn èèyàn tó máa fi sọ pé láìla olórí burúkú wo nìyẹn. So ẹ̀yin èèyàn wa ìjà jára wa, ẹ̀sìn Islam irọ́ lásán ni. So Mr. Badrudeen, nǹkan tó bá àjò tó wá ń yọ̀dí ẹgbọ́n sókè. Salamu alaikum. Ẹ kálẹ́ o. Èdè tẹ́ sọ yẹn sìn èdè àwọn ọmọ Arab ní ẹ kálẹ́ ẹ káàbọ̀. Ẹ kú ètò Ọlọ́run ní bàjẹ́. Ọ̀rọ̀ MS mo fẹ́ kọ́ dá mi lóhùn àwọn ọ̀rọ̀ mi yóò kí wọ́n dákun kó jẹ́ kí ms ìjọba ṣe ń sọ̀rọ̀ yẹn bá ń gbé Sahih Muslim 1478 jáde. kó lè má jẹ́ mùsùlùmí kó jẹ́ sí mi kódà kó jẹ́ náà àwọn oníṣẹ̀ṣe. Kí ni ìdájọ́ wọn jẹ́? Bí ìpààyàn wọn máa ń ṣe nì, bí iṣẹ́ pípààyàn làwọn jẹ́ nì, àbí wà kan níwò tí ó jẹ́ wà àìdá ni. Kásùn kó sóògùn owó, bí omi èèyàn kan ló fi sóògùn owó. Kí ni ìdájọ́ rẹ̀ ó padà jẹ́ tó bá kú? Àbí gbogbo wa tó wù ní ó ti lọ náà nìyẹn. Kí ni ìdájọ́ rẹ̀ jẹ́? Torí gbogbo ẹ̀ ní Islam analyse fún wa pé téèyàn bá wà báyìí náà ló bí pé àlùjánnà wà iná wà. Kò sẹ́ni tí ó wà kan láyé yìí tí ò ní ní ìjìyà tó wà fún. Islam sọ. Ẹ̀kejì ẹlákẹ́ bá ń fi làákàyè dé ìbéèrè mi yẹn o. Ẹlẹ́ẹ̀kejì. ẹ sọ lẹ́yìn kọ̀ọ̀kan Mr. Badrudeen, ẹ sọ lẹ́yìn kọ̀ọ̀kan náà. Mọ̀ answer lèmi nídì téèyàn bá ti sọ méjì kalẹ̀. Téèyàn bá sọ méjì kalẹ̀ wọn kó làákàyè mọ́ ń bá sọ̀rọ̀, wọn kó làákàyè gbogbo yín. ẹ jẹ́ kó dá yín lóhùn ẹyẹ kọ̀ọ̀kan. Ok, wọ́n béèrè pé ẹni tó bá ṣàìdá kí ni ìjìyàwó ló máa jẹ́ nígbà tí ó yẹ pé kò síná kò sálùjọ náà. Bẹ́ẹ̀ ni kò síná kò sálùjọ náà, ayé lẹ̀san wà. Nǹkan tẹ́ ẹ bá ṣe ayé yìí náà lẹ máa ti kẹsùn ẹ̀. Bẹ́ẹ̀ jẹ́ kẹ́ ẹ tó kú ẹ padà wáyé yẹ ẹ padà wá jẹ́. So kò sí nǹkan tẹ́ ẹ bá ṣe lẹ máa gbà. Èèyàn kan ò lè gbin àlùbọ́sà kó kẹ́fọ̀ọ́. So kò sí pé iná kan wà níbi kan, kò sí iná kankan bí kankan, ayé kankan ò parẹ́, òfegè lásán ni. Ok, ṣe ìdáhùn yẹn kò tẹ́ mi lọ́rùn bọ̀ ẹ jẹ́ kí n gbà ẹ jẹ́ kọ́kọ́ kó lè rìn yẹn náà. Ẹ̀kejì, ẹni tí a bá fẹ́ yẹn gọ́vnà ní pé kárí gọ́vnà kan tó jẹ́ pé Ògún Ṣàngó ni wọ́n mọ̀ fi búra. Ẹ̀dẹ̀mọ̀ kẹ́ni rẹ̀ sọ pé àwọn baba ńlá baba wa ní Ṣàngó Ògún yìí. Ṣé nǹkan aburú làwọn wà fún kọ́mọ bá tiwa jẹ́ ni wọ́n wà fún tá bá ti ṣẹ̀ṣẹ̀ kẹ́ni? Bá ti ń jẹ́ ibi tí báwo ó máa jẹ́ kí ẹ̀rù lè wà ní torí wípé nǹkan tẹ́ bá sọ pé ẹ fẹ́ ṣe ẹ máa ṣe, tí ẹ ò bá ṣe ìjìyà yẹn sharp ni. But Quran, Allah, Islam irọ́ lásán nìyẹn. Ṣẹ́gẹ̀tì yẹn ò lè ṣe nǹkan kan. Kódà kéèyàn tọ́ sórí Quran nǹkan kan ò lè ṣe, kéèyàn finá sí nǹkan kan ò lè ṣe, òfegè lásán ni, ìwé lásán ni. Islam kò ní ìtumọ̀, kẹ́ ẹ sọ náà sí mọ́ṣáláṣí nǹkan kan ò lè ṣe yín. Ṣé understand? So gbogbo àwọn kinní yẹn wọ́n kàn kọ́ ẹrù bá wa ni, wọ́n mú wá láti wá fi báyé wa jẹ́ ni. Kọ́ máa sọ fún yín pé èèyàn kan máa wọ náà, èèyàn kan máa wà lùjọ́ náà wá fi báyé wa jẹ́ ni. Nǹkan tẹ́ bá ṣe lẹ máa gbà lẹ́sẹ̀kẹsẹ̀.
ṣẹgẹt ẹ rí pé ìlú máa tò náà, ìlú máa tò nígbà èèyàn tó fi Ṣàngó búra ń sìn tó jẹ sọ pé òun ò ní kówó jẹ tó wá fẹ́ kówó kan jẹ tàbí tó ti kówó kan jẹ tó bá rí tó jòṣú ẹrú máa ba níbi kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí á tètè ṣe kíni á lè ṣe the right thing. bàbá So, ẹ jẹ́ kí ọ̀dọ̀ tí wà nìyẹn. ẹ jẹ́ parí ọ̀rọ̀ mi ẹ gbà lọ́rùn mi ni ẹ jẹ́ parí ọ̀rọ̀ mi. ẹ̀jẹ̀ má bínú ṣẹ́rí àfa yìí wọ́n jẹ́ kí n sáré fi nǹkan kan ṣàpèjúwe fún yín ṣẹ́rí nǹkan tẹ́lẹ̀ ìjọba sọ yẹn tó bá yẹ pé òun là bá ń lò ní kọ́ńtì wa yìí ni wàhálà kò ní sábúrú mọ́ ẹ̀yìn sọ̀kan fún ẹni ogun mẹ́tẹ́ni kan àjọ aláìmọ̀kan ni wọ́n jàre. awakọ̀ lọ kọ́ọ̀tù kẹ́ńgbẹ́ ẹni sùúrù fẹ́mi ara yín ẹni sùúrù àwájọ kọ́rọ̀ lọ sí kóòtù nàtà dé kóòtù wọ́n gbé kúránì wọ́n ní nínú muslim ni mí wọ́n gbé kúránì fún mi mo fi búra ó ní kí wọ́n ní kí lòun ní kírísítẹ̀n lòun mo ní ẹ má dá lóhùn o ẹ jẹ́ kó fi ògùn ká fi àdá ká gbàdá lé ká bàdá búra gbogbo ẹgbọ̀dé rẹ̀ ní kóòtù ni mo ní tó bá yẹ mọ̀ pé ó ń fi bíbélì búra lérí owó tó jẹ́ ó lè sọ pé òun ò jẹ́ mí lókun òun ti fún mi mo ní ẹ má ṣe bẹ́ẹ̀ kó gbàdá lẹ̀ ká bàdá búra àwọn lọ́yà ń bí mi léèrè pé sẹ́mi bílíf lórí àdá tó mo ní mo bílíf lórí ẹ̀ èmi yóò fi búra kó ń lóde fàdá yẹn búra wọ́n káńsù ẹ̀ ni wọ́n ní irọ́ ká má lò ọmọ òkúta bá lò èmi sọ pé kọ́nà tó wà fi dé búra mo yá fi owó yẹn fún ó jẹ́ ká bọ̀ kọ́ta ká tó délé tí ìwà àbúrò bá ní ṣe tó bá yẹ pé kò jẹ́ mi lówó yẹn wọ́n làwọn ò lè ṣe kò sẹ́ni tó lè ṣe nu wa ẹ má yẹ ká parọ́ fún wa rọ́nà tí ibi ààrẹ jògbé yá ni a fẹ́ lò èmi àtẹnudẹ́ fẹ́ lò. irọ́ ni ó ti ṣẹlẹ̀ ọ̀dọ̀ wáyà yìí irọ́ ni irọ́ pátá ní mẹ́mẹ́ wàláhì mo pè. irọ́ ló ń bẹ́ẹ̀ ni irọ́ ló ń bẹ́ẹ̀ ni ó ti ṣẹlẹ̀ ọ̀dọ̀ wáyà yìí irọ́ ni kí ni irọ́ ló bẹ́ẹ̀ ni kí ni sà irọ́ ni bẹ́ẹ̀ o ó ti ṣẹlẹ̀ ọ̀dọ̀ wáyà inú kí ni yìí. sẹ́ inú kí ni. ms náà bá lọ ẹ fi gbogbo iye tó bá ní lọ́wọ́ mo ti dá inú ọ̀rọ̀ ẹ jẹ́ ká dúró sórí nǹkan tẹ́ fẹ́ sọ ọgán kémi torí mi ò káyà mọ̀ nǹkan kó tẹ́ ló fẹ́ máa sọ jiyàn ọgán yẹn ń lé wọn pẹ̀lú irọ́ ni. tẹ́ bá jẹ wọn pé irọ́ ni pé a kàn gbé yín kẹ́ lọ búra kẹ́ kàn fún yín lómi ayélujára mu kẹ́ ó ti ṣẹlẹ̀ ọ̀dọ̀ parọ́ wáyà yìí ni ó ti ṣẹlẹ̀ ẹ yé parọ́ jàre. báwọn àfáà yín náà ṣe sọ pé èèyàn kan ó já kúránì ó já sínú ẹ̀rọ wọ́n ń já kúránì lábala bó ṣe stáàtì ẹ̀rọ báyìí ẹ̀rọ yẹn ń ṣiṣẹ́ lóòótọ́ àmọ́ àṣìṣe mọ́ ló ṣe bó ṣe ní kó máa gbẹ́nu lé kúránì báyìí gbogbo eyín ẹ̀rọ wọ́dà alẹ́ ni ó máa ṣàṣẹlẹ̀ nìkan irọ́ lásán yìí tẹ́ ẹ sọ ìtàn irọ́ ni. msn fi ẹni ilé msn sọ nǹkan kan tó yí mo tẹ̀ fẹ́ kí ẹ pay attention ó ní nínú Islam bí ẹni tó bá ṣe dáadáa òun ló máa lọ àlùjọ́nà ẹni tí ò ṣe dáadáa ó máa lọ nù náà ẹni ló sọ bẹ́ẹ̀ Bàdìrúdín nìyí mo wá fẹ́ béèrè lọ́wọ́ Bàdìrúdín nìyí ẹni tó ṣe dáadáa tí ò ṣe Islam ibo ló máa lọ. báwo ẹ ṣe máa kí yín àwọn afẹ́ kàǹkan ẹjọ́ ẹ ṣe pápá ẹni tó ṣe dáadáa ní ayé kò dẹ̀ ṣe Islam ibo ló máa lọ. ìbéèrè tẹ béèrè yẹn ibo ló máa lọ gbogbo ẹni ànábì analyze fún kálukú. ibo ló máa lọ ẹkàn sọ èmi kí ni tí mo pè lánàá bí. bó ti wà yìí ẹni tí ò kírun wà lùjẹ́ nìyà. ẹni tó ṣe dáadáa tí ò ṣe Islam mo ti dáhùn béèrè yín ẹni tó bá ṣe dáadáa ẹni tó ṣe dáadáa tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ok tó bá ti jẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá àwa níwà ọmọlúwàbí à nílò Islam ẹjọ́ afẹ́ kankan ẹ bá wa mú tùnú ẹ mẹsẹ̀ jà lọ́ọ́yà ẹfẹ ni ẹni yìí kàn máa rojọ́ lójoojúmọ́ ni. Sahih Muslim 1478 àbí. So nǹkan tá a fẹ́ kà ni bí àwọn Muslim ṣe máa ń pọ́n ìyàwó wọn lé. Jabir Abdullah reported. àti ọkọ àti ìyàwó pẹ̀lú ọ̀rẹ́ ọkọ bó ṣe máa ń ṣe sí àwọn ìyàwó wọn nínú Islam la fẹ́ kà ẹ jẹ́ lọ. Abubakar came and sought permission to see Allah's messenger. Abubakar ó wá láti wá gba ìyọ̀ǹda ó fẹ́ wá rí Muhammadu jíṣẹ́ Allah. He found people sitting at his door. Ó bá àwọn èèyàn tí wọ́n ń ṣe àlùmáńjèrè wọ́n jókòó sẹ́nu ọ̀nà Muhammadu. And none amongst them had been granted permission. Ìṣòro tó bá wá gan Muhammadu kò gbà wọ́n láyè kó wọlé àwọn ẹni ẹlẹ́yìn. But it was granted to Abubakar and he went in. Nígbà tí Abubakar dé lọ́wọ́ kan lọ́dún kó wọlé ó kọjá ó wọlé lọ. Then came Umar and he sought permission and it was granted to him. Umar náà dé ó gba ìyọ̀ǹda wọ́n lè jẹ́ kó wọlé. And he found Allah's apostle sitting sad and silent with his wives around him. Nígbà tó máa wọlé wọ́n bá Muhammadu tó jókòó ìrònú ti bá Muhammadu ayé ẹ̀ ti fẹ́ bàjẹ́ àwọn ìyàwó ẹ̀ ti fòrò ẹ̀mí ẹ̀ Muhammadu wà nínú ìbànújẹ́ ìpayín kéke. He Umar said, Umar wípé I will say something which would make the prophet laugh. Ó lóun máa sọ fún ọ tó máa mú Muhammadu máa rẹ́rìn-ín hàn. So he said, Ó bá wípé Messenger of Allah, Muhammadu òjíṣẹ́ Allah. I wish you had seen the treatment meted out to the daughter of Khadija when you asked me some money. Ó ní ṣó rántí irú bóun ṣe bẹ́ẹ̀ ṣe fún Khadija nígbà tó béèrè owó lọ́wọ́ rẹ̀ ẹ máa gbẹ́ni lọ́wọ́ lọ.
and I got up tóun dẹ̀ dìde and slapped her on her neck. ṣe báyìí Muhammadu ti bàjẹ́ Ìfọ́rùn. ọ̀rẹ́ ọkọ ó dẹ̀ kó ìfọ́tí fún Khadija ó dẹ̀ fọ́ etí ẹ̀ pa gbogbo eyín ẹ̀ fò jáde ẹjẹ́ àná Allah Messenger laugh and said, Muhammadu bá rẹ́rìn pé ìwà burúkú tó lò tó bó ṣe ná Khadija ìyàwó mi pààyàn ó yẹ rántí Muhammadu bá rẹ́rìn. they are around me as you see, asking for money, asking for extra money. Muhammadu bá ní Abubakar ọmọ àwọn ìyàwó mọ́kànlá tí mo fẹ́ àtàwọn àlè àtàwọn ẹrú àwọn lọ́wọ́ yí mi ká ìtọ́ ń béèrè lọ́wọ́ mi òun ò dẹ̀ rí nǹkan jẹ ayé òun ti bàjẹ́ akóṣẹ́ lòun. Abubakar then got up and went to Aisha. Abubakar bá dìde ó bá gbéra ó bá lọ síbi Aisha. And slapped her on the neck. Abubakar bá fún Aisha ní mọ́rò ẹ mọ bí DJ Chicken ṣe máa ń ná àwọn èèyàn yẹn bó ṣe ń kó fún Aisha nìyẹn pàápò wàá jẹ mọ́rò bó ṣe ń ná Aisha pa nìyẹn Aisha bá ń ké ó tún ṣe kí ni ẹ tẹ̀síwájú. Mo ń bọ̀. Ó pọ̀ ẹ bá wọn tí mo lọ mú wa máa fún wọn díẹ̀. And Umar stood up before Hafsa. Muhammadu ti bàjẹ́ Umar bá tún dìde ó bá tún lọ bá Hafsa ìyàwó Ànábì. And slapped her saying. Ẹ wo àwọn ọ̀rẹ́ ọkọ ló ná ìyàwó rẹ̀ wọn ó bá tún fọ́ Hafsa létí ó bá fún mọ́rò wá jẹ́ mọ́rò. You ask Allah's messenger. Olórí búkú nìwọ yìí ó ń béèrè owó lọ́wọ́ baálé rẹ̀ Muhammadu ó bá ń fún mọ́rò jẹ́ mọ́rò. Ìyá jẹ́ àwọn obìnrin ní Islam. You ask Allah's messenger which he does not possess. Ó lọ ń béèrè owó lọ́wọ́ Muhammadu ẹ ti fẹ́ báyé ẹ̀ jẹ́ Muhammadu tó ní skánskán tó ti ya wèrè tó sàsì. They said ó wí pé. They said nípa àwọn ìyàwó yẹn. By Allah wí pé nípa Allah. We do not ask Allah's messenger for anything he does not possess. Béèrè owó lọ́wọ́ ẹ̀ àmọ̀ pé ó ní skánskán gbà tó sàsì ó ń ṣe wọ́n. Then he withdrew from them for a month. Ó bá yọra ẹ̀ fún bí oṣù kan. Or for 29 days. Ó kò bá wọn sùn. Ó yẹra fún wọn. Kò rówó fún wọn. Then this verse was revealed to prophet. Ibẹ̀ ni àyà yẹn gbà sọ̀kalẹ̀ o. So to the wife. Sọ fáwọn ìyàwó rẹ̀. For a mighty reward. Nípa èrè ńlá tó ń bẹ fún wọn. He then went first to Aisha and said. Muhammadu bá kọ́ gbéra ọ̀dọ̀ sọ́dọ̀ Aisha ó wí pé. I want to propound something to you. Ó ní mo fẹ́ káwọn ọkọ yẹ ọ Aisha ìyàwó mi. But wish no hasty reply before you consult your parents. Ẹ má ṣe jẹ́ kó jẹ́ pàjáwìrì tó dé pẹ́ lọ bá wọn òbí yín o. She said. Ẹ lọ́ máa ṣe wàtàwórò ó wí pé. Messenger of Allah, what is that? Muhammadu ti ṣe Allah kí nìyẹn. He recited to her the verse. Ó bá ka Kùránì náà sí Allah tó ti gbèdé bàbá wí. Whereupon she said. Níbi tó ti wí pé. Is it about you that I should consult my parents or messenger of Allah? Ṣé nípa rẹ̀ kí lọ bá wọn òbí mi ní àbí òjíṣẹ́ Muhammadu? No, I choose Allah, his messenger, and the last abode. Rárá o, mo yan Allah àti òjíṣẹ́ rẹ̀. But I ask you not to tell any of your wives that I have said, he replied. Àmọ́ mo sọ fún ẹ pé o gbọ́dọ̀ sọ fún àwọn ìyá rẹ àwọn ìyàwó rẹ nípa ọdún kan tí mo sọ fún ẹ. Not one of them will ask me without my informing her. Kò sí kan nínú wọn tá a béèrè o láì ṣe pé sọ fún òun náà. Allah did not send me to be harsh. Allah ò rán mi pé kí n máa kanra àbí kí n máa ṣe alára fún yín. But he has sent me to teach and make things easy. Àmọ́ ó rán mi pé kí n kọ́ yín kí dẹ̀ mú nǹkan rọrùn fún yín. So àwọn ọ̀rẹ́ ọkọ àwọn ọ̀rẹ́ Muhammadu ń kó fọ̀rùn fún ìyàwó Muhammadu ó ń kó mọ́rò fún bẹ́ẹ̀ ni Muhammadu náà rẹ́rìn pé ẹ̀wọ̀n báwọn obìnrin ní Islam wọ́n dàbí ẹranko ni so ó kàn kó mọ́rò fún wọn dẹ̀ rẹ́rìn pé ẹ̀rí ó ń fi ọrùn wọn ó fi ń ṣe tọ́sípé ẹ̀gẹ́ ó ń kó fọ̀rùn fún wọn ẹ̀sìn àgbákò ẹ̀sìn ká lu obìnrin òun lẹ àwọn àyà kan tó fi sọ̀kalẹ̀ ńbẹ̀ yẹn I think Quran chapter we have verse 28 yẹn ó yẹ kí n tẹ get Quran verse tó ló sọ̀kalẹ̀ ńbẹ̀ yẹn ẹ yẹ kí n get Quran verse yẹn wá ń sìn ẹ̀sìn àgbákò ẹ ti rí pé àwọn ọkùnrin tó ń ṣe ẹ̀sìn yẹn náà torí àwọn tó ń lu obìnrin. ẹsẹ̀ ti jẹ́ Badurudeen mo ti mọ̀ pé wọ́n ti twist ọpọlọ yín Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin. Gbogbo ohun tẹ́ ẹ̀ máa ń sọ
Islam ní kí wọ́n pẹ́ nìkan. Mo súnmọ́ Badrudeen ni nǹkan tó bad tó wá ti ń yọ̀dí. Ó ṣe wà yẹn ọpọlọ wọn bad ó wá ti ń yọ̀dí. Badrudeen ó tún wá ń rùn. Nǹkan tó bad tó ń rùn tó tún wá ń yọ̀dí. Òun ni Badrudeen. ms ẹran tí pọ́nmá sọ pé tó bá máa fẹ́ yàwó méjì wàá ṣe déédéé ni o Muhammadu olórí burúkú tó sọ fún wọn ẹ̀yà ẹ̀wò nǹkan tó tún ṣe ń bí ẹ̀yà lọ. Narrated Urwa from Aisha. Urwa gbé wa débẹ̀ látọ̀dọ̀ Aisha pé The wives of Allah's messenger were in two groups. àwọn ìyàwó tí Muhammadu fẹ́ wọ́n jẹ́ ẹ̀yà méjì àwọn apá kan wà ní One apá kan wà ń group bẹ̀ yẹn. consisted of Aisha, Hafsa, Safiya, and Sauda. ṣe ń gbọ́ wọ́n ti ka àwọn orúkọ àwọn tó wà níjọ apá kìíní àti ìjọ apá kejì àwọn ìjọ mi Wọ́n pín sí méjì. Wọ́n ń jowúra wọn nìyẹn o. Wọ́n pín sí ṣáàjà máa méjì. lọ. And the other group consisted of Salama and the other wives of Allah's messenger. àwọn ìjọ kìíní ní ìjọ Salamu ìjọ kejì ní ìjọ Aisha ẹ̀jẹ̀ lọ. The Muslims knew that Allah's messenger loved Aisha. Wèrè. ṣẹ́rí gbogbo ayé ló mọ̀ pé Muhammadu ẹni tó fẹ́ràn jù ní Aisha ó fẹ́ràn àwọn ọmọ kékeré he loved them young bí ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún méjì. So if any of them had a gift and wish to give to Allah's messenger, tí wọ́n bá ní ẹ̀bùn tí wọ́n fẹ́ fún Muhammadu he would delay it wọ́n máa dá dúró till Allah's messenger had come to Aisha's home, títí tí ó máa fi dìgbà tí Muhammadu bá fẹ́ lọ kó ẹ̀pọ̀n fún Aisha. and then he would send his gift to Allah's messenger in her home. wọ́n wá fi ẹ̀bùn yẹn ránṣẹ́ sí Muhammadu ní ilé Aisha. The group of Salama discussed the matter together and decided that Salama should request Allah's messenger to The group of Salama discussed the matter together àwọn ìjọ ìyàwó Muhammadu apá kan Salama wọ́n sọ̀rọ̀ láàrin ara wọn pé kí la máa ṣe fún Muhammadu báyìí. and decided that Salama should request Allah's messenger to tell the people to send their gifts to him whenever wife's house he was. wọ́n bá sọ fún Muhammadu pé kó sọ fún àwọn tó máa ń gbé ẹ̀bùn ránṣẹ́ wá náà kó máa fi ránṣẹ́ sí gbogbo àwọn ìyàwó tó kù náà tó bá ti fẹ́ lọ kọ́ wọn lẹ́pọ̀n kó má jọ̀dọ̀ Aisha nìkan. Salama told Allah's messenger of what they had said, Salama bá ṣàlàyé fún Muhammadu nípa nǹkan tí wọ́n sọ. but he did not reply. Muhammadu ò fún Salama lésì. Then those wives asked Salama about it. àwọn ìyàwó Muhammadu tó kù bá bèèrè lọ́wọ́ Salama kí ni baálé wa sọ fún nígbà tó sọ fún. She said, ó wí pé he did not say anything to me. Muhammadu ò sọ nǹkan kò dá mi lóhùn ó fi mí dágun lá. They asked her to talk to him again. wọ́n ní tó lọ bá Muhammadu sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí. She talked to him again when she met him on a day. ọjọ́ tí Muhammadu fẹ́ wá kó ẹ̀pọ̀n fún Salama bá tún fọwọ́ ra lórí Muhammadu baálé mi ó dẹ̀ gbọ́ tiwa náà ṣàánú àwa náà ṣe déédéé láàrin wa ìwọ ló ní kó ṣe déédéé. But he did not reply. He did not reply. Muhammadu bá tún fèsì fún Salama. When it was her turn, she talked to him again. nígbà tó tún dípò fẹ́ lọ kẹ́pọ̀n fún ó tún bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí. He then said to her, ó wá wí fún pé do not hurt me regarding Aisha. má ṣe ìpalára fún mi ò nípa Aisha o. As the divine inspirations do not come to me on any of the beds except that of Aisha. lára ibi tá à ń lọ gangan náà lélẹ̀ ibi náà wà ibi tá à ń lọ ó ní pé ẹ má pa mí lára o ó ní Kùránì ò kì í sọ̀kalẹ̀ tóun ò bá sí lọ́dọ̀ Aisha lórí ibùsùn Aisha níbi tóun ti ń ṣe pàpà súpé Kùránì ò kì í sọ̀kalẹ̀ ẹ wo nǹkan tẹ̀ ń ka Kùránì níbi tó bá ti ń ṣe pàpà súpé pẹ̀lú Aisha ni àyà máa sọ̀kalẹ̀ jùbúrí àmọ́. On that, Salama said, Allah ti rán mi sí ẹ o Allah ti rán mi sí ẹ o. Salama bá tún wí pé I repent to Allah for hurting you. ó ní àwọn tọrọ dáríjì lọ́dọ̀ àwọn yípadà sọ́dọ̀ Allah pọ̀ ń pa ẹ́ lára Muhammadu. Then the group of Salama called Fatima, the daughter of Allah's messenger, and sent her to Allah's messenger. àwọn ìyàwó Muhammadu tí wọ́n wà pẹ̀lú Salama wọ́n bá tún lọ ṣe pàdé wọ́n bá pe Fatima bá bẹ bàbá rẹ̀ kó ṣàánú àwa náà. To say to him,
kó wí fún pé your wives request to treat them and the daughter of Abu Bakr on equal terms. pé sọ fún bàbá ẹ̀ pé kó ṣe àwọn ìyàwó ẹ̀ pẹ̀lú Aisha kó ṣe wá déédéé Kò kó ṣe ṣe déédéé dọ́gbadọ́gba láàrin láàrin àwọn wa ìyàwó ẹ̀. ṣùgbọ́n òun náà ló sọ pé ní tí ó bá lè ṣe déédéé kó má fẹ́ yàwó méjì, wọn àtàlà lọ́jọ́ ń sọ Òun sọ dẹ̀ fún fẹ́ bí bàbá ẹ̀ 15. kò dẹ̀ lè ṣe déédéé láàrin wa, sọ fún bàbá ẹ̀ orí burúkú ni Muhammadu ń ṣe. Ìyá Then Fatima conveyed the message to him. Fatima bá jíṣẹ́ fún Muhammadu. The prophet said, Muhammadu wí pé oh, my daughter, ọmọ mi Fatima, don't you love whom I love? ṣé wọ́n ò fẹ́ràn ẹni tí mo fẹ́ràn ni? She replied in the affirmative and returned and told them of the situation. Ó fún lésì ó dẹ̀ ṣàlàyé gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí fún un. They requested her to go to him again, but Wọ́n she sọ refused. wọ́n sọ fún Fatima tó lọ bá bàbá ẹ̀ lẹ́ẹ̀kan sí i, Fatima bá fárígá olóhùn ò lọ. They then sent Zainab bint Jahsh. Ìyẹn They then sent Zainab bin Jahsh, who went to him and used harsh words, saying, ẹ̀yin yẹn máa dé bíbá yìí o. Wọ́n wá rán Zainabu, ẹni tó bá mọ Zainabu yìí ni ìyàwó ọmọ Muhammadu tó tó gbàtọ̀. gbàtọ̀ tó wá gbà lọ́wọ́ ọmọ yẹn tó rán ọmọ yẹn lọ sójú ogun tó pa ọmọ yẹn dànù. Muhammadu ti ń fẹ́ ọmọ yẹn ti ń kó bá sùn fún. Wọ́n wá rán ọmọ yẹn lọ, gbàtọ́ ọmọ yẹn máa débẹ̀, ọmọ yẹn wá fìbínú sọ̀rọ̀. Yá Your Muhammadu ẹ̀sìn ló wives, ti wá náà. your Ṣé torí wives ọmọ yẹn kiri request, Aisha yìí? your wives request you to treat them and the daughter of Ibn Abu Kuhafa on equal terms. Ṣé ń gbọ́ gbogbo àwọn ìyàwó ẹ̀ tó kù wọ́n ní kò ṣe déédéé sí wa náà bó ṣe ṣe fáìṣà àwọn kékeré kò ṣe dáadáa sáwà tó kù náà. On that, she raised her voice and Ẹ wò abused Aisha to her face. níbi tí Zainabu ti ń para gòbè ṣẹlẹ̀ nígbà ìjà yẹn le gan. Zainabu bá ń para pé ọmọ kékeré yìí wọ́n mọ̀ pé níṣìyìn ló ń gbangba ìpàlàlà yìí ó lójú tì ní So wọ́n that gbé ìyá Allah ẹ̀. Messenger looked at Aisha to see whether she would retort. Muhammadu bá dojú sókè wá wo Aisha fún face. Aisha dẹ̀ ti mọ bó ṣe ń lọ. Aisha Ẹ, started replying Zainab till she Ai- silenced her. Aisha ọmọkọ́mọ Aisha bá ń sọ pé ìwọ náà tó gbogbo yẹn bá tiẹ̀ ń sọ̀rọ̀ Umu Salama ó sọ̀rọ̀ Hafsa ó sọ̀rọ̀ irú ẹ̀ ló ń sọ̀rọ̀ ìwọ tó yẹ pé bàbá ẹ̀ gbà ẹ́ lọ́wọ́ ọmọ ẹ̀ ní olórí burúkú ọmọ àlè wọ́n tún wọn kọ ẹ lọ sójú ogun wọn pọkọ ẹ ìwọ náà wà ń bá mi jà sọ́kọ bá Aisha ṣe ń bú Zainabu níbi Zainabu ṣe ń ké nìyẹn yá Ó bá ìwádìí dákẹ́. ọ̀rọ̀ tó The sọ sí mi prophet, ó ní bàbá òun wọ́n gbà òun lọ́wọ́ ọmọ ẹ̀ bí Zainabu ṣe ń ronú ó kéékèèké ọjọ́ ìmọ̀ pẹ̀lú Aisha mú gan. the prophet then looked at Aisha and said, Muhammadu bá wo Aisha wá ní bàbá ẹ̀ ló jọ ọmọ "She is burúkú really the daughter of Abu Bakr." ọmọ àlè ọmọkọ́mọ tí mo ti ń fún lẹ́pọ̀n láàmú ọmọdún mẹ́fà ọmọ wèrè Ó mú lẹ́nu. ó bó ṣe yẹ̀yẹ́ Zainabu. Ilẹ̀ ti ṣú díẹ̀ náà ni. So Muhammadu, àwọn nǹkan tá a kà yìí ó ń jẹ́ kó yé wa pé Muhammadu kò ṣe déédéé ní ọ̀dọ̀ àwọn ìyàwó ẹ̀. Ó jẹ́ sọ fẹ́yìn mùsùlùmí pé kẹ́ máa fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin, tó túmọ̀ sí pé ẹ ò lè ever ṣe déédéé. Muhammadu ọba yìí jẹ́ ni. Ẹlẹ́ẹ̀kejì, Muhammadu àsìkò tó bá ń bá Aisha sùn pàpàpàṣù pé lọ́dọ̀ Aisha ni aya máa sọ̀kalẹ̀, àwọn aya ẹ pa wọ́n lórí ìbásùn. Ẹ̀yin náà wo lórí báwo nígbà tó bá ń bá ọmọ kékeré yẹn sùn, ọmọ kékeré tó ń kó bá sùn pa ìgbà yẹn ló máa sọ ẹ má wọrí, ẹ máa gba 72 virgin, ìgbà yẹn ló ní àwọn aya yẹn sọ̀kalẹ̀ pé tẹ́ bá ti wà lójọ náà báyìí ẹ máa bá obìnrin sùn báyìí, àwọn obìnrin yẹn máa pọ̀, aya wọn máa ṣe gbẹ̀ngbẹ̀, ìdí wọn máa ṣe ràgàdì, ẹ máa bu omi, ẹ máa wà nínú ọgbà èyí tí omi ń ṣàn nísàlẹ̀, bí ẹ bá ṣe ń nawọ́ báyìí ẹ máa mú ẹyẹ oríṣiríṣi lẹ máa jẹ, kò bá jẹ iye àparò, kò bá jẹ iye àdán, kò bá jẹ iye àṣá, ìtẹ́ bá fẹ́ jẹ lẹ máa jẹ, ẹ bá ṣe ń mu omi báyìí bẹ́ẹ̀ lẹ tún máa mu míìkì, ẹ tún máa nígbà tó wà lórí tibí òun ló ṣe ń sọ gba àwọn kíní yẹn rádaràda. Kò ṣe déédéé pẹ̀lú àwọn ìyàwó ẹ̀. Ọ̀dọ̀ Aisha tó wọ́n kiri. ms tí Muslim bá wà níbi kọ́ sọ nípa amóhùn yẹn fún wa àwọn Ó ọ̀rẹ́ fàájì. ọkọ lùyàwó ọ̀gá Muhammadu Ó yẹ ká àwọn Kùránì tó sọ̀kalẹ̀ ńbẹ̀ yẹn mo sọ lẹ́ẹ̀kan, Quran chapter 33 28 to 29 òun ló sọ̀kalẹ̀ ní ìgbà tí wọ́n ti ń fúnra wọn ní mórò, wọ́n ń fún àwọn ìyàwó Muhammadu. Tẹ́ bá lọ wo Sahih Muslim 1478 tẹ́ bá kà. So event tó ṣẹlẹ̀
níbi tí àwọn yẹn ti ń dán etí àwọn ìyàwó Muhammadu Quran bá tún sọ̀kalẹ̀ ń bẹ̀ láì òun ni jalè Quran láì chapter jalè 33 verse 28 to 29 láì jalè ẹ̀sìn òfò nǹkan Muhammadu ló sọ̀rọ̀ báwo làwọn kan ṣe máa ṣẹ̀sìn yìí ná báyìí lè sìn yìí bí nǹkan bí màtí olówó èkó ṣe ń sọ̀rọ̀ yìí sìn bí nǹkan Mr. tó bad tó rùn tó ń yọ̀dí yẹn bọ́yẹ sọ̀rọ̀ yẹn sìn yìí kọ́rọ̀ yẹn kàn trigger nǹkan kan lára mi kémi náà kàn sọ̀rọ̀ ní kí n wá sọ pé ẹ dúró Banku bá sọ pé kí n sọ fún yín pé Banku bá ti rántí Kudi sí mi ó ní kí n sọ fún yín pé Mr. Badrudeen yẹn nǹkan kan ló ń ṣe wọ́n ẹ̀yin náà máa wá rò bíyá ẹ̀yin náà àwọn èèyàn náà máa kọ́lẹ̀ wọ́n á ní Banku bá ló ń sọ̀rọ̀ meanwhile dín Kudi kò sí ẹlẹ́rìí o ẹ̀wọ̀n bí èmi nìkan mo wà ń bì kò sí èèyàn kan tó wà ń bì pẹ̀lú mi tẹ́ bá tiẹ̀ wà ń bì gan ẹ lè rí Banku bá ẹ lè rí dín Kudi ṣe get Muhammadu kan lanu ó kàn sọ̀rọ̀ ó kàn gbáwò èèyàn gbogbo àwọn èèyàn sọ pé òótọ́ ni òfegè tó bá yẹ pé lóòótọ́ Muhammadu gba aya everybody ló ń gba aya nìyẹn ìsúnmọ́ ẹ nìyẹn because everybody ló ń sọ̀rọ̀ everyday gbogbo ọ̀rọ̀ tá a jẹ́ ń sọ yìí náà Ọlọ́run ló ń sọ tá a bá ti ń lanu tá à ń sọ̀rọ̀ Ọlọ́run ló ń gbẹnu wá sọ̀rọ̀ so everybody ni Ọlọ́run bá sọ̀rọ̀ irọ́ lásán òun ni Islam ẹ̀sìn òfò ẹ̀sìn àwọn ajagunbalẹ̀ ẹ̀yin èèyàn ẹja ara yín wọ́n wá fẹ̀sìn yín báyé wa jẹ́ ni ẹ̀sìn Fúlàní ẹ̀sìn àwọn apààyàn gẹ́gẹ́ lómi gbóhùn sókè bàbá rẹ̀ káàbọ̀ so afẹ́ka ẹ̀yin èèyàn wa àdìt afẹ́ka ni Sahih Muslim kẹ́ ẹ wo event tó ṣẹlẹ̀ ń bì a máa wá lọ gbé Quran verse tó sọ̀kalẹ̀ nítorí event yìí ẹ lè understand the Quran yẹn better so ẹ lè mọ̀ pé Quran yẹn kò sí nǹkan tó kan àwa Muhammadu àwọn ìyàwó ẹ̀ ló ń bá wí ọ̀rọ̀ Muhammadu ni wọ́n kọ sínú Quran kẹ́ ẹ lè máa rí ẹ̀rí yẹn àdìt afẹ́ka ni Sahih Muslim 1478 Jabir Abdullahi reported Jabir Abdullahi ṣàlàyé pé Abu Bakr came and sought permission to see Allah's messenger. Abubakar wá lóun fẹ́ rí Muhammadu jíṣẹ́ àlá He found people sitting at his door, ó rí pé àwọn àlìmáńjèrè wọn pọ̀ tí wọ́n jókòó sẹ́nu ilé Muhammadu and none amongst them had been granted permission, Muhammadu jẹ́ káwọn àlìmáńjèrè wọlé but it was granted to Abu Bakr, nígbà tí Abubakar dé wọ́n jẹ́ kó wọlé and he went in. ó gbéra tán ó jáde ó wọlé Then lọ came Umar, Umar náà bá tún dé and he sought permission, òun náà bá tún lóun fẹ́ wọlé ó gbà yọ̀ǹda and it was granted to him. wọ́n fún láyè kó wọlé And he found Allah's apostle sitting sad and silent with his wives around him. àwọn ọ̀rẹ́ Muhammadu rí Muhammadu tó jókòó sínú ìbànújẹ́ ìpayín kékeré ìdààmú orí burúkú òfò ti bá Muhammadu He said, wọ́n wí pé I will say something which will make the prophet laugh. Ọlọ́run máa sọ nǹkan tó máa pa Muhammadu lẹ́rìn-ín o So he said, ó wí pé Messenger of Allah, Muhammadu jíṣẹ́ àlá I wish you had seen the treatment meted out to the daughter of Khadijah when she asked me some money. wọ́n á gbé débẹ̀ pé ṣó rántí nígbà tí Kádíjà náà ń béèrè owó lọ́wọ́ Muhammadu lẹ́kẹ́nu Muhammadu gbẹ tí orí nǹkan gbẹ tí Muhammadu wà nù ṣẹ̀ òfò àdánù nígbà yẹn Bí ṣe ó rántí nǹkan tó ń ṣe fún un. I got up tóun dìde tí òun dúró and I tán slapped her on her tóun bẹ̀rẹ̀ neck. sí ní fún Kádíjà ní mòrò pa jẹ́ mòrò wá jẹ́ mòrò pa Allah messenger laughed and Muhammadu bá said, rẹ̀ ń gbé àwẹ̀ làbúbákà yìí ò tó na ìyàwó mi pa ń gbà yẹn wá rẹ̀ They are around me as you see, asking for extra money. ó lọ ṣe àrùn ilé náà wọ́n tọ́tún yí mi káǹsì wọ́n ń béèrè owó lọ́wọ́ òun wọ́n dẹ̀ wọ́n pa láìní lóhun olófò olóbùkún lóhun Abu Bakr then got up and went to Aisha Abubakar bá tún dìde ìwọ Àìṣà ó bá súnmọ́ and slapped her on the wọ́n á neck. jẹ́ mọ́rò bóyá fún Àìṣà mọ́rò nìyẹn pa And Umar stood up before Hafsa and Umar slapped her. ha ìyá jobìnrin ní Islam ìmọ̀ òun náà bá tún dìde ló bá tún lọ bá Fúsà wọ́n á jẹ́ mọ́rò bó ṣe ń gba etí ẹbí díje ṣé kí nìyẹn ọ̀rẹ́ ọkọ ń lu ìyàwó And slapped ọ̀rẹ́ her, saying, bó ṣe ń fún mọ́rò nìyẹn pé ìwọ Fúsà You asked Allah's messenger, ó lọ ń béèrè owó lọ́wọ́ Muhammadu which he jíṣẹ́ àlá does ṣe ń gba not etí ẹ̀mí possess. ṣé ẹ̀ mọ̀ pé ó ti ń skán ni ó ti jẹ́ kó tún gbé ẹ̀mí wèrè yẹn wọ̀ They padà said, wọ́n wí pé By Allah, nípa ti Allah we do not ask Allah's messenger for anything he does not possess.
àbèrè owó lọ́wọ́ Muhammadu àmọ̀pọ̀ ní skọ́nskọ́n tó máa ń wá sí máa ń ṣe lẹ́kọ̀ọ̀kan yẹn. Then he withdrew from them for a month or Muhammadu for bá yẹra fún 29 wọn days. Muhammadu bá yẹra fún wọn fún oṣù kan gbáko. Yẹra fún wọn bíi pé ó divorce wọn ni o, ó máa yé yín tá a bá gbé kúrò yẹn jáde o, ẹ máa gbọ́ o. Then this verse was revealed to him. Ṣìgìdì aláàbá tún sọ àyà Kùránì kalẹ̀ ó bá wí pé Say to thy wives. sọ fún àwọn ìyàwó rẹ pé That is Quran chapter 33 verse 28 to 28 29. fún A máa ìfẹ́ gbé báwọn. àyà yẹn wá. He then went first to Aisha Muhammadu and bá said, dé padà ó bá lọ bá Aisha ó lọ ọ̀dọ̀ ìyàwó Aisha, mi. I Aisha want ìyàwó to mi. profound something to you. Wọ́n fẹ́ bẹ́ẹ̀ gbé nǹkan tó ṣe pàtàkì wọ́n sọ nǹkan fún ẹ. Aisha, but wish no. Okay, oh no, first one go from Aisha, but wish no earthly reply before you consult your parents. Ó ní kó má ṣèèṣì bá kan kó dẹ̀ má sọ fún àwọn òbí rẹ o. She said, Aisha wípé Allah Messenger, what is that? òjíṣẹ́ Allah kí ni nǹkan náà? He then recited the verse to her. Muhammadu wá ka àyà Tó ń yé yín Kùránì báyìí, tó Allah lè sọ yáwó kalẹ̀ èèyàn pé fún. ọ̀rọ̀ yẹn, nǹkan tí Muhammadu, àwọn ìyàwó ẹ̀ ni Muhammadu ń bá wí o. Whereupon she said, is Nígbà tí it Muhammadu wá about wípé you that I should consult my parents? ṣé nípa tiẹ̀ Messenger ni of pé kí lọ bá Allah? àwọn òbí mi sọ̀rọ̀ ni Muhammadu òjíṣẹ́ No, Allah. I choose Allah, his messenger. Mo yan Allah àtòjíṣẹ́ rẹ̀. But I ask you not to tell any of your wives that Mo ní what kó má I sọ have fún ọ̀kan said. àwọn ìyàwó rẹ o nǹkan tí mo He ti sọ. replied, Ó fún lésì pé not one of them will ask me without me informing her. Muhammadu sọ fún Aisha pé kò sí kankan náà ìyàwó mi tó lè béèrè láì ṣe pé mo sọ fún ẹ náà. Allah did not send me to be harsh or cause harm, Ó ní Allah ràn òun kóun wa máa kanra mọ́ wọn àbí kóun ṣe but ìpalára he fún has wọn. sent me to teach and make things easy. Ó ní Allah ràn òun kóun Ẹ wá kóun jẹ́ ká kóun lọ dẹ̀ sí ṣe ẹ wá jẹ́ ká lọ sí àyà nǹkan Kùránì tó nínú àwọn fún sọ̀kalẹ̀ wọn. yẹn tí Muhammadu tó recite fún àwọn ìyàwó ẹ̀ yẹn. Òun nìyọ Quran chapter 33 verse 28 and 29. O prophet, Muhammadu say to your wives. sọ fún àwọn Ẹ wo ìyàwó nǹkan tó rẹ kà fáwọn èèyàn wa o, táwọn èèyàn wa máa ṣe àmì o. Say to your sọ wives, fún àwọn ìyàwó rẹ if you desire the life of this world and tẹ its bá luxury, tẹ bá lọ yan àwọn nǹkan wọn ayé àtàwọn nǹkan nù rẹ then come, I will give you a suitable compensation for divorce and let you go graciously. wá sọ́dọ̀ mi màá fún yín nǹkan tó jẹ́tọ̀ fún nípa Ibẹ̀ yẹn ìpínyà ibẹ̀ yẹn ni kẹ́ẹ̀dẹ̀ máa Muhammadu lọ ló ti yẹra fún wọn fún 29 days. fún oṣù kan. Fún Ó kọ àwọn ìyàwó ẹ̀ sílẹ̀ ìgbà tí kọ́ ó wọn fún lẹ́ẹ̀bẹ̀ ìgbà tó yẹn máa jẹ. torí kò sí owó tó fẹ́ fún wọn ẹ ká tẹ̀síwájú. But if you desire Allah and his messenger and the Àmọ́ everlasting home of the hereafter, àmọ́ tẹ́ ẹ bá yan Allah àti òjíṣẹ́ rẹ̀ àti ayé àìnípẹ̀kun then àti ilé surely lẹ́yìn ayé yìí. then surely Allah has prepared a great reward for those of you who do good. Dájúdájú Allah ti ṣe ètò ẹ̀rí Ibi dáadáa lẹ̀ ibi fún ìsìn ìtẹ̀ ṣe dáadáa. Muhammadu broke kò sówó tó fẹ́ fún àwọn ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ yẹn. So ms táfà kan bá wa kàbí báyìí fún ọ̀wá a máa ṣe àmì ìṣẹ̀lẹ̀ tó Ẹ ṣẹlẹ̀ láka fún ẹ̀yìn. kò sówó tí Kò Muhammadu fẹ́ sádùúrà fún náà àwọn kò ìyàwó lánàá. ẹ̀ oníwèé kìí ṣe ń get kò sówó tó fẹ́ fún àwọn ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹnu ẹgbẹ́ so ló wá ṣe wòye pé ó dáa tó bá yẹ pé orí ayé yìí nǹkan ayé yìí lẹ fẹ́ ẹ fẹ́ kí n fún yín lówó nǹkan tẹ́ fẹ́ nìyẹn ẹ máa yẹra fún yín fún ìyẹn ni divorce tó wà níbẹ̀ yẹn ó fi yẹra fún wọn fún few days ó wá padà lọ bá wọn pé bọ́ tó bá yẹ pé ọ̀run lẹ fẹ́ tẹ́ ẹ máa gbádùn ìgbádùn wà lọ́run ẹ má wọ ibẹ̀ ibi ló ti fún wọn ló ti nà wọ́n ní lámbà yẹn ẹ máa gbádùn lọ́run ẹ ṣe dáadáa tẹ́ bá ṣe dáadáa yẹn ní pé kán má béèrè owó lọ́wọ́ òun so kóhun kan máa lá wọn lẹ́pọ̀n lọ òun ni nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kò nítumọ̀ wọn á dẹ̀ ká fáwọn èèyàn wa Muhammadu àmì náà yà láwù àfàlẹ́ nǹkan lọ kàtà títìrì. àga àwọn àfáà tó máa ní àyà kan wà ní Quran ìkan tiẹ̀ jáde tó ní Quran chapter 33 náà ní 33:25 nìyẹn sọ pé kán máa kà ṣebí 33:28 lélẹ̀ 25 nìyẹn ní kán máa kà irọ́ lásán gbogbo kinní yìí.